a ní a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn onítíátà lónìí, àwọn onítíátà wa, àwọn eléré wa, eléré orí ìtàgé, gbogbo àwọn bàbá wa tán ti ń wà nínú eré ìtàgé, eré onítíátà, eré móhùnmáwòrán, àwọn ìyá wa gbogbo wọn a fẹ́ sọ̀rọ̀ nípa wọn, kí ni wọ́n ń ṣe. Ẹ má ṣeré kéré o, torí ogun ò ṣeé fi ṣeré kéré. Orin yẹn wọ́n ṣe release ẹ̀ fún Yorùbá ni, ó ní erékéré erékéré. Àti ìmọ̀ àwọn wo ló ń ṣe erékéré, àwọn wo ló ń fi ọmọ Yorùbá ṣe erékéré, àwọn wo ló ń fi ara wọn ṣe erékéré lórí ọ̀rọ̀ òmìnira yìí, àwọn wo ló ń fi ara wọn ṣe erékéré. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi, kí la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀? A fẹ́ sọ̀rọ̀ nípa àwọn eléré orí ìtàgé wa, gbogbo àwọn onítíátà, gbogbo àwọn òṣèré, gbogbo àwọn kọrinkọrin. Àwa náà ti mọ̀ wípé ní ilẹ̀ Odùduwà ohun tí gbogbo wa tá a gbọ́njú bá kó tó wá di pé àwọn eré tí wọ́n ti ń ṣe yìí wọ́n wá ń gbé sórí móhùnmáwòrán fún wa, tó sì jẹ́ pé inú gbogbo wa ló máa ń dùn. Mo rántí ìgbà tí mo wà léèwé nígbà yẹn, ó máa bí ọba ni a ṣe rí àwọn òṣèré, a máa rí wọn bí ẹni ọ̀tọ̀, a máa rí wọn bí èèyàn pàtàkì láàrin àwùjọ, a máa rí wọn bí atọ́nà, bí àwọn tó máa ń tọ́ wa sọ́nà, àwọn tó máa ń fi bí ó ṣe yẹ kí ìgbésí ayé èèyàn rí, wọ́n máa fi kọ́ wa lẹ́kọ̀ọ́. Eléyìí tí a tètè ń rántí, ẹ mọ̀ pé ó dàbí ọmọ ni, ọmọ àti òbí nínú ilé. Ìwà tí òbí tó bá ń wù, òun ni ọmọ máa ń tètè mú. Ọmọ máa ń tètè mú ìwà àti ìṣe lára òbí ju kí òbí dá ọmọ jókòó kó máa kọ́ lẹ́kọ̀ọ́ pé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. Ṣùgbọ́n tó bá rí bí àwọn òbí ẹ̀ ṣe ń hùwà, tó rí bí àwọn aṣíwájú tí wọ́n bí síwájú ẹ̀ tó ṣe ń hùwà, wọ́n máa ń tètè pick up àwọn attitude, àwọn characters láàrin wọn. Ẹ̀yin èèyàn mi, ṣùgbọ́n lónìí ẹ jọ̀ọ́ ẹ bá mi wò ó, báwo ni àwọn eléré tíátà wa ló ṣe dà lónìí? Ṣé àyè tí wọ́n wà lánàá ni wọ́n wà lónìí? Pàápàá jùlọ ibi tí mò ń lọ lélẹ̀ lórí ọ̀rọ̀ òmìnira yìí, torí pé àwọn onítíátà yìí, àwọn náà ni wọ́n máa ṣe eré ẹni tó ń ṣoògùn owó tí ò yẹ kó ṣoògùn owó, ìgbẹ̀yìn ẹ̀ bó ṣe yẹ kó rí, ẹni tó ń bàlú jẹ́. Wọ́n tẹ̀ ti ṣe ọmọ gómìnà, ààrẹ kìíní kan, kò sí eré tí kò sí tó ń lọ ní orílẹ̀-èdè wa yẹn tí wọ́n ti fi ṣeré tán. Tí COVID-19 wọ́n ti fi ṣeré, COVID yìí wọ́n ti fi ṣeré, kò sí nǹkan náà tẹ́ máa dárúkọ tí àwọn eléré orí ìtàgé wa, torí pé wọ́n mọ̀ pé tí wọ́n bá gbé sínú eré báyìí á tètè kárí àwọn èèyàn, á wò ó, àwọn èèyàn á ti kẹ́kọ̀ọ́, ẹ ti mọ̀ pé ibi tí wọ́n ń lọ gangan lélẹ̀. Ṣùgbọ́n lónìí ẹ̀yin èèyàn mi, àwọn tí wọ́n wá ń gbé gbogbo àwọn ìwà yìí tí wọ́n ń gbé sójú ìṣe, tí wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́, tí wọ́n fi ń ṣe oríṣiríṣi, ǹjẹ́ ààyè tí àwọn bàbá yẹn wà lánàá ni wọ́n wà lónìí bí? Torí pé a rí i pé ó tó sáà kan tó jẹ́ wípé àwọn gangan la máa ń rí níwájú olóṣèlú, láàrin àwọn olóṣèlú, tó jẹ́ pé àwọn olóṣèlú yìí àwọn gangan mọ̀ wípé ìwà tí wọ́n ń wù kò tọ́ láàrin àwùjọ, wípé bí wọ́n ṣe ń darí ìlú kò tọ́, síbẹ̀ àwọn gangan ni wọ́n máa bá wọn gba ìlójó. Mo tẹ̀ tí rí dájúdájú gbogbo wa la máa jẹ́rìí sí ní àsìkò kan tó jẹ́ wípé wọ́n máa pa ohùn pọ̀, ìgbà yẹn lè máa rí gbogbo àwọn olórin, wọ́n á láwọn ṣe rẹ́kọ̀dù fún Nàìjíríà, wọ́n á láwọn ṣe rẹ́kọ̀dù fún ẹnìkan tó fẹ́ gbé gbàbó, à ń bọ̀ o, ẹ̀ tí ẹ̀ mọ̀ ayé ìgbà yẹn, bó tiẹ̀ jẹ́ pé ìránṣẹ́ yẹn náà bàbá wa ń bọ̀ dé, bàbá dáadáa, kó tó di pé wọ́n gbà wọn kúrò, wọ́n gbà wọn sẹ́gbẹ̀ẹ́, olóòótọ́ ìlẹ́nì akọrin àjọkọrin yẹn tó yẹ pé tá a bá ń lọ níbi iṣẹ́ láàárọ̀ báyìí, orin yẹn la à ń bọ̀ o, à ń bọ̀, Èkó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o, à ń bọ̀ o. Kò sí orin tí wọ́n ní ṣe tán, kò sí eré tí wọ́n ní ṣe tán, kò sí ìmọ̀ràn tí wọ́n, gbogbo wọn náà máa sáré kí wọ́n, in fact ṣe rí ṣẹ́ẹ̀tì táwa ṣe ń polówó yìí, ara àwọn olóṣèré ẹ ti máa rí lára wọn, wọ́n máa dáṣọ ni tán máa dá gbogbo ẹ̀. Ṣùgbọ́n lónìí a wá ń ja ìjà òmìnira, à ń sọ̀rọ̀ nípa òmìnira. Mi ò wá tí ì rí nínú gbogbo àwọn olórin yìí, lórí gbogbo àwọn eléré yìí, láti ẹ̀ ti sọ wípé ìkan tí ẹ̀ máa jáde báyìí, ká wá wo pé ìwà tí wọ́n ń wù lóòótọ́, pé bí wọ́n ṣe ń kọ́ wa lẹ́kọ̀ọ́, tí wọ́n ń sọ wípé àwọn tí wọ́n fi sínú eré tó jẹ́ pé a máa wò wọ́n bíi pé ṣé bí ìgbé ayé wọn ṣe rí, ṣé bí wọ́n ṣe ń ṣeré lóòótọ́, ṣé bẹ́ẹ̀ ni ìgbé ayé wọn rí, ṣé bẹ́ẹ̀ ni wọ́n dúró lórí òtítọ́ àti òdodo, ṣé bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí wọ́n fi wọ́n wà tá à ń rí lórí máwòrán yìí, ṣé bẹ́ẹ̀ ló ṣe rí?
ẹ bá mi ṣèyẹn léní ṣé bí ìgbésí ayé wọn ṣe rí bí wọ́n ṣe wà nínú òtítọ́ àti òdodo bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí lójú ayé gangan ìyẹn àkọ́kọ́. Ìkejì tó bá jẹ́ wípé bí wọ́n ṣe ń ṣeré tí wọ́n ń gbé ilẹ̀ òmìnira ìlú àlùmọ́nì ẹ̀ tí ì wo ìlú àlùmọ́nì tẹ́ ẹ bá wo eré ìlú àlùmọ́nì tẹ́ ẹ bá wo gbogbo àwọn eré ìṣẹ̀ǹbáyé tí wọ́n ṣe yẹn omijé inú yín tí máa dùn báyìí pé wọ́n kú iṣẹ́ ẹ̀ kan dànsákì sí wọn ṣùgbọ́n ṣé lóòótọ́ ṣé wọ́n kàn ń ṣe kan lè máa pa owó ni àbí lóòtítọ́ ni eré tí wọ́n ṣe yẹn ó wá láti inú ọkàn torí gbogbo ohun tá à ń rí lóde òní kò dàbí alára wípé wọ́n fi inú fẹ̀dọ̀ fẹ́ ilẹ̀ ibi tí a ti bí wọn. Ẹ ṣe yẹn ní kejì. Ìkẹta tí mo fẹ́ béèrè ẹ jọ̀ọ́ ẹ bá mi bi àwọn onítíátà wa yìí mo sì máa dárúkọ wọn a sì náwọn àgbààgbà àgbà yẹn adalẹ o mo fẹ́ràn àwọn bàbá kan láàrin wọn mo tiẹ̀ ń pètèpèrò àìbà mọ̀ tá a bá rí ẹni tó ní kọ́ńtàkì wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi ẹ kàn sí mi torí mo nílò láti gbé àwọn bàbá yẹn kọ̀ọ̀kan wá sórí ètò yìí. Bàbá wa ọlọ́fà iná bàbá yẹn gbọ́ Yorùbá pa bàbá wa ọlọ́fà iná àwọn bàbá wa kí ló ń pè fọ́kòkò bàbá wa fọ́kòkò àwọn bàbá nìyẹn bàbá fọ́kòkò bàbá wa ọlọ́fà iná àwọn bàbá ẹ máa bá máa fún wọn lórúkọ wọn o bàbá lérè pàìmọ́ bàbá wa lérè pàìmọ́ gbogbo àwọn bàbá yẹn àwọn bàbá dáadáa àti ẹ̀ṣábàrí wọn mọ̀ àwọn onírọ́ wọn ti gbá àwọn bàbá sẹ́gbẹ̀ẹ́ tì kúkú tiẹ̀ náà ni wọn mọ́ wọn tọ́jú wọn mọ́ púpọ̀ nù àfẹ́yọ́ kọ̀ọ̀kan nù wọn tó sì lẹ́mìí Ọlọ́run náà máa ní wọn rántí bàbá kan wọn rántí bàbá kan ṣùgbọ́n lóde òní ẹ wá rí àwọn tó yẹ pé àwọn ló yẹ ká máa sádi kán máa bá wa gbé nígbà tó bá jẹ́ à ń jìjà agbára fún ọmọlúàbí pé nǹkan tó ń lọ ní ìgboro kò dáa o nǹkan tó ń lọ ní ìgboro ò dáa àwọn ló yẹ kó máa jẹ́ pé wọ́n máa jáde láti sọ wípé kí wọ́n wà neutral pé àwọn ò fara mọ́ gbogbo nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn lẹ máa rí tí wọ́n máa ṣàyà gbangba tí wọ́n máa sọ wípé ó yẹ ẹnìṣó ń bẹ APC ládìbò fún wọn wá kó gbálẹ̀ dání ìgbà yẹn ni wọ́n máa dìbò ìgbà yẹn ni torí pé ìjẹkújẹ tí wọ́n ń jẹ lábẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn kò lè jáde mọ́ wọ́n ti fi ara wọn tó bá jẹ́ pé wọ́n lo ara wọn láti fi ṣe ohun tí ò tọ́ lábẹ́ olóṣèlú báwo ni ẹnu wọn ò ṣe lè gbọ̀rọ̀ lórí eré ìtàgé tí wọ́n ń ṣe fún wa tí wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́. Mama Rainbow bẹ́ẹ̀ ni ẹ̀yin Mama Rainbow màmá dáadáa ni yín màmá dáadáa màmá tó jẹ́ pé a máa ń gbèrò ní pé níjọ́ kan tí mo bá pàdé àwọn ìyá yìí á dàbí pé mo ti pé gbogbo ohun tí mò ń wá nílé ayé mi ó ti bà mí lọ́wọ́ Kọ́lá Oyèwọ̀ bàbá wa ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn mi bàbá Kọ́lá Oyèwọ̀ bàbá wa Wándé ṣàwòrò idẹ ẹ ti rántí gbogbo àwọn orin yẹn ṣàwòrò idẹ màmá Àwẹ̀rò á dá fún yín gbogbo ẹ̀yin ọmọlúàbí ẹ̀yin ọmọ àtàtà màmá Àwẹ̀rò ìyá Ṣàjẹ́ ìyá wa Ṣàjẹ́ Rónkẹ́ Òṣòdì Òkè gbogbo ẹ̀yin tẹ́ ti pẹ́ nínú iṣẹ́ tíátà Òrìṣàbùnmi bẹ́ẹ̀ ni ìyá Òrìṣàbùnmi ìyá Òṣogbo gbogbo yín níbo lẹ wà ṣé bá abiyamọ ni ẹ̀yin abiyamọ la sì ń pè yín Mama Rainbow màmá onínúure abijawara bí ẹkùn Ìyábọ̀ Ògúnṣọlá Ògúnmọ́lá gbogbo yín níbo lẹ wà òjò pagógó Latin bàbá Latin màmá dárúkọ yín Fàlíwèrèpè níbo ni gbogbo yín wà ṣé gbogbo yín lẹ ti jẹ dòdò ní tẹ́lẹ̀ ṣòdòdò mọ́ Madam Ṣàjẹ́ ṣé gbogbo yín àti kọ́kọ́ ń dárúkọ gbogbo àwọn àgbàlagbà ẹ jẹ́ ká máa kọ́kọ́ dárúkọ àti àwa bọ́ sórí gbogbo àwọn yọ́n kínní wọn yẹn tó jẹ́ wípé ìkọ́kùkọ náà tiẹ̀ ń bá wa kọ́ àwọn ọmọ wa nísìn ìkọ́kùkọ ara wọn làwọn ọmọ wa ti máa kọ́kọ́ kọ́ àwọn ẹ̀kọ́ àwọn ìwàkiwà nínú eré ìtàgé wọn nínú ìṣesí wọn nínú ìwà wọn ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́ bẹ́ẹ̀ látòrí bàbá sùwé àti ẹ̀dúpẹ́ bàbá tí ń gbádùn torí bàbá yẹn Ọlọ́run ni ò pa bàbá ẹlẹ́bùrú ìbọn Péjú Ògúnmọ́lá bẹ́ẹ̀ ni Péjú Ògúnmọ́lá Grace Oyin Adéjọbí ibo ni gbogbo yín wà kí lẹ̀ ń ṣe. Ìkẹta tí mo fẹ́ sọ ni pé ṣé eré tẹ̀ ń ṣe eré orí ìtàgé tẹ̀ ń ṣe fún gbogbo ayé Fúnkẹ́ Akíndélé Ògògó bàbá wa Ògògó ẹ̀gbọ́n wa Ògògó Ibrahim Chatta ìyá Ẹfúnṣetán Aníwúrà gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ń ṣeré ẹ̀yin ìyá tẹ̀ ń ṣeré ṣé èdè òyìnbó
òun lẹ fi ń ṣeré. Ẹ máa bá mi bí wọ́n, ó jẹ́ ìkẹta tí mo mú dání. Ṣé èdè Haúsá alápinni òòṣà ìyá gbọ̀ǹkà, ṣé èdè Haúsá òun lẹ fi ń ṣeré ìtàgé tẹ́ ń ṣe tá fi ń wò yín? Ṣé èdè Ìgbò òun lẹ fi ń ṣeré ìtàgé tẹ́ ń ṣe tá fi ń wò yín tẹ́ fi débi tẹ́ dé lónìí? Torí pé kí ni àwọn tó púpọ̀ àwọn tó máa wò yín náà, ìyá wa Àbẹ̀ní Agbọ́n, mo mà fẹ́ràn ìyá yẹn ò, ìyá Àbẹ̀ní Agbọ́n, bàbá wa Yínká Quadri, àti kékeré láti gbọ́njú mọ̀ yín tá ti ń wò yín, tá ti ń wò yín, tá ti ń wo gbogbo yín, tá dẹ̀ ń wò pé a ní àwọn aṣíwájú ní ilẹ̀ Yorùbá, àwọn tó máa fi lẹ́gẹ́sì sílẹ̀, lẹ́gẹ́sì rere tẹ́ máa fi sílẹ̀ fún wa, àwọn tó máa bọ́ síwájú fún wa, tó máa tọ́ka sí wa pé bó ṣe tọ́ lélẹ̀, bí ò ṣe tọ́ lélẹ̀. Wọ́n má tiẹ̀ fẹ́ gbé igbá kan bó lóṣèlú gan wá sọ́dọ̀ yín, ẹ̀yin ló yẹ kẹ́ sọ pé gbogbo mo dúró fún gbogbo ọmọ ilẹ̀ Odùduwà o, mo dúró fún gbogbo ọmọ orílẹ̀-èdè o, àwọn ò lè báyé bẹ́ẹ̀ yẹn lọ, tó bá ti tọ́ fún ọmọ orílẹ̀-èdè òun ni kẹ́ ẹ bá wa ṣe. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun ìyá mi, bàbá wa Fátómilọ́lá, àwọn bàbá dáadáa wọ́n á sọ ìtàn fún yín. Wọ́n bá sọ̀rọ̀ báyìí, mú wá Adémọ́lá, àwọn bàbá wa ń dé, wọ́n bá sọ̀rọ̀, báwọn bàbá yẹn bá sọ̀rọ̀ báyìí, wọ́n tẹ̀ ṣe ń dárúkọ wọn yẹn, ẹkún gbọ̀n mí láti inú pé ẹ dúró ná, kí ló ń ṣẹlẹ̀ gan-an? Kí ló ń ṣẹlẹ̀? Ṣé owó yìí náà ṣá, owó yìí náà, nígbà táwọn bàbá yẹn tí wọ́n bẹ̀rẹ̀ eré tíátà, wọ́n ṣe ìwádìí, wọ́n ṣe ìwádìí lẹ́nu ìkan lára àwọn bàbá wa yẹn. Bàbá wa yẹn náà wọn ò ti torí owó, pé wọn ò ti torí owó, pé wọn ò ti torí owó máa ṣe nǹkan tí wọ́n ń ṣe. Pé nígbà yẹn, nígbà tí mo wo ìwádìí tí wọ́n ṣe pẹ̀lú bàbá Jimoh Aliu, àwòrò mi ò wòrò mọ́, ti rántí àwòrò mi ò wòrò mọ́. Gbogbo àdúgbò tó bá ti da aago 7 alẹ́ bá àbí aago 7 àbọ̀ alẹ́ tó máa bẹ̀rẹ̀ àrélù báyìí, gbogbo àdúgbò máa pa ní ẹ̀ tí ẹ̀ ní rẹ́ni tó máa gbé yín táksì gan, mò ń lọ wéré àrélù ni, mò ń lọ wéré àrélù. Àwọn bàbá yẹn nígbà tí wọ́n wá interview, tí wọ́n fi ọ̀rọ̀ wá bàbá yẹn lẹ́nu wò, mo wo interview yẹn báyìí, bàbá ní nígbà yẹn òun ò lépa, àwọn ò sáré pé àwọn fẹ́ ní owó níbẹ̀, àwọn fẹ́ make owó níbẹ̀, pé eré táwọn ń sá ni pé àwọn fẹ́ fi ẹ̀bùn tí Elédùwà tó fi fún àwọn fẹ́ fi tún ilẹ̀ àwọn ṣe, àwọn fẹ́ máa fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́, àwọn fẹ́ máa fi tún ayé ṣe ni. Bẹ́ẹ̀ ni Charles Olúmọ Àgbákò, ìgbà yẹn má jẹ́ ń tàn yín, tá a bá gbúrò Àgbákò ń bẹ̀ yẹn, ìgbà yẹn kò sí torí pé kí ni kí ń rò wípé bóyá eré ni wọ́n ń ṣe, a máa ń wò bíi pé kárátà tí wọ́n act yẹn bíi pé tí wọ́n jẹ́ gangan ni. Àgbákò ń gbà yẹn báyìí, ṣe ni mo máa ń wò pé ní ká Àgbákò ní ṣe kíní o, bàbá yẹn gan ìrírí sí ẹ̀ lákọ́ dẹ́rù bà yín ná. Tọmọ kan bá ṣẹ̀ báyìí, tí wọ́n bá ní wò ó, tí n bá pe Àgbákò fún ẹ, ọmọ yẹn á sá wọlé ni. Tí wọ́n bá ní wò ó, lágbájá ń bọ̀ báyìí, ọmọ yẹn á ṣẹ́. Bàbá mi Ọládìméjì ṣe, bàbá wa ń tà láníyan, ẹwà àwọn mo mà fẹ́ràn wọn, Yomi Fash, Lanso, gbogbo yín pátápátá la cherish, la love, la fẹ́ràn. Ẹ bá mi share kó kan gbogbo wọn, ẹ jọ̀ọ́ kó kàn wọ́n lára. Papi Lúwẹ̀, bàbá wa ajírébi ní jírébi ajírówó, níbo ni gbogbo Ọ̀gá Bello, ẹ̀yin àgbààgbà. Nígbà yẹn báyìí, àwọn kárátà tó bá ṣe kíní tó bá ti fi dẹ́rù bọ́ ọmọ báyìí, àwọn ọmọ máa sá lọ ni wọ́n máa ní tó bá ti sọ wípé wò ó, máa pe Àbẹ̀ní Agbọ́n sí ẹ, máa ṣe kíní kan, ọmọ yẹn ẹ̀rù máa bà ni. Ṣùgbọ́n lónìí, ṣé ti di ìdàkudà báyìí, ṣé ti dà kan míì, ṣé ti kúrò níbi tá a fi yín sí, ti kúrò ní, torí pé kíni eléyìí táwa lajú wa tá à ń wò sílẹ̀ yìí, fẹ́ wọ́n ní Nàìjíríà, ẹjọ́ gbogbo eré tátà tẹ́ ẹ bá ń kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́, tẹ́ kó wọn jọ sí, gbogbo yín lẹ ti ń dálé ìwé sílẹ̀ ń sìn, Ìyábọ̀ Òjó, Tóyìn Àìmàkù, Fúnkẹ́ Akíndélé, gbogbo yín pátápátá la fẹ́ràn o, ṣùgbọ́n báwa ṣe fẹ́ràn yín tá à ń jẹ́ fáà yín, táwọn èèyàn ń jẹ́ fáà yín, ẹjọ́ kí ni àǹfààní tẹ́ ń ṣe fún ilẹ̀ Odùduwà tẹ́ ti wá? Kí ni àǹfààní, kí ni ìwúlò yín gangan báyìí lásìkò tí ọmọ Odùduwà tí wọ́n nílò yín, tó sì jẹ́ pé lójú ẹ̀mí yín báyìí lẹ ti ń gbọ́ ẹ̀ẹ́dí létí, etí yín ò dì, ojú yín ò sì fọ́ pàpà ní gbogbo tó ń lọ káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń ṣe sí àwọn ilẹ̀ yín. Ṣebí wọ́n ní tẹnitẹni
tàkítàntàtàn bàbá wa ọlọ́fà iná ẹṣẹ́ ọlọ́fà iná bàbá wa ọlọ́fà iná àwọn bàbá yẹn gbọ́ Yorùbá burúkú burúkú àwọn bọ̀dá wa Murphy Àfọlábí gbogbo yín là ń dárúkọ wọn tiẹ̀ ti pọ̀kọ́ lóye wo gbogbo yín là ń dárúkọ pátápátá ṣé lóòótọ́ bá wàá ṣe nífẹ̀ẹ́ yín tó jẹ́ wípé tẹ́ ẹ bá ti gbé múfì kan jáde báyìí ẹlòmíì ẹ ti sọ ẹlòmíì níbi tó fẹ́ràn yín dé ẹ ti sọ wọ́n di aláìníṣẹ́ lóòótọ́ wọ́n fi yín pàrònú rẹ́ àwọn àjòkó tí ìyẹn á wo season 1 á wo part 2 wọ́n á wo part 3 wọ́n á wo part 4 síbẹ̀ pẹ̀lú pé wọn ò níṣẹ́ lọ́wọ́ náà o wọn ò ní sọ pé àwọn ò ra késẹ̀tì yín o wọn ò ní sọ pé àwọn ò ṣe fáànù yín tán bá rí yín tẹ́ bá jáde lẹ́ẹ̀kan ṣoṣo báyìí kẹ́ẹ̀kan tí ẹ̀ jáde kẹ́ ẹ ní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kí ló ń ṣe yín ẹ parapọ̀ àti rèé tó jáde nínú wọn lálá jáde ní time kan mo kọ́mẹ́ǹdì máa yẹn tó jáde tó sọ̀rọ̀ a sì tún fún gbọ́ náà pé níṣe làwọn èèyàn bú lẹ́yìn mo ní kan náà àwọn tó súnmọ́ mi náà àwọn eléré oge ìtàgé yẹn náà tó jẹ́ wípé Big Fa jókòó toyè Big Fa tó jẹ́ pé tán pẹ̀lú pé tí ẹ̀ tẹ̀lé Ṣòwòrẹ́ lásán gan anáwọn tó lọ dojúkọ tán lọ gbógun tì í pé kí ló mú kó wá bí báyìí ṣó fẹ́ máa tako APC ni tó fẹ́ máa tako kínní kan ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́dẹ̀ ń ṣeré ẹ̀yin lẹ́ ń ṣe ọmọ gómìnà ẹ̀yin lẹ́ ń ṣe ààrẹ orílẹ̀-èdè ẹ̀yin lẹ́ ń ṣe ọlọ́mọ kan ẹ̀yin lẹ́ ń ṣe ilẹ̀ àlùmọ́nì ẹ̀yin lẹ́ ń ṣe ilẹ̀ òkùnkùn ẹ̀yin lẹ́ ń ṣe kínní ẹ̀yin lẹ́ ń ṣe gbogbo nǹkan tẹ́ ń tú àṣírí síta onírọ́ nìyín tẹ́ ẹ̀ bá ṣe onírọ́ ẹ̀ ṣe jáde fún ọ̀rọ̀ Odùduwà olójú kókó olè oníwọ̀bìà tí ó aláìnífẹ̀ẹ́ ọmọnìkejì ló ń ṣerú ló máa wo irú ìwà tó bá jẹ́ wípé èké alágàbàgebè ló ń wo irú ìwà tó fi jẹ́ pé ẹ máa dákẹ́ jẹ́jẹ́ wá sọ pé neutral person níyìn bó lẹ ti neutral sí ẹ jọ̀ọ́ ṣé kí náà ń porúkọ yín báwo ni tiyín báwo lẹ ṣe tàn mọ́ tí ẹ lè jáde síta tí ẹ lè kéde bàbá wa kànràn bẹ́ẹ̀ ni tí ẹ lè kéde síta pé ẹ ti ẹ kọ́kọ́ gba ilé yín kẹ́ ẹ dáàbòbò ẹ sì lájú sílẹ̀ ìyá wa Lọlá Ìdíjẹ mama action action pọ̀ jù kí ìyá wa Lọlá Ìdíjẹ kókò tí ẹ jáde kó fọhùn síta báyìí kó ní àwọn dà níbo nílẹ̀ Yorùbá pé ẹ̀ẹ́dẹ̀ jẹ́rìí ìyá yẹn bó ṣe máa filẹ̀ halẹ̀ pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde tì mí ẹ má jẹ́ kán pa mí léèyàn kí náà ń porúkọ àwọn brothers wa tí wọ́n ṣẹ̀dé yìí ìtẹ̀lẹ̀ one àbí kí náà ń pè wọ́n ìtẹ̀lẹ̀ one gbogbo yín ibo lẹ wà kí ló dé tí lè kó tiẹ̀ jẹ́ láìfù kan lẹ máa ṣe tẹ̀ẹ̀kan máa jáde síta tí gbogbo yín kàn máa voice out pé ẹ̀yin ọmọ Odùduwà dìde ojú lalákàn fi ń ṣọ́rí kẹ́ẹ̀kan tí ẹ̀ sọ síta síbẹ̀ yìí náà ni o bẹ́ẹ̀ ni wọ́n wá sí Amẹ́ríkà wọ́n wá sí Amẹ́ríkà wọ́n láwọn lọ fún vacation wọ́n ń tàn yín alágàbàgebè nìyín a jẹ́ pé àṣẹ onírọ́ nìyín àṣẹ ẹ̀ tí ẹ̀ dá tẹ́ ẹ bá dá ẹ jáde síta tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ gbogbo àwọn fáàyín tí wọ́n ń wò yín tán ń pa lẹ́yọ kọ̀ọ̀kan torí pé ẹ̀yin kọ́ ni wọ́n ń pa nígbà tí wọ́n lọ dá Arígbábuwó àbí kí ni Bùsáyọ̀ Arígbábuwó sísá wa yẹn tí wọ́n lọ àtáàkì mọ́tò ẹ̀ ṣé àgbúrò gbogbo ariwo yín níta tí wọ́n pa driver ńgbà yẹn ṣebó ń lọ location ni ó ń lọ shoot tí ìlú bá rọgbọ ìgbà yẹn la rí ariwo tí gbogbo wọn jáde síta táwọn kọ̀ọ̀kan sọ̀rọ̀ kó tí ẹ ń ṣe gbogbo wọn náà tí ìlú bá dáa tí ìlú bá rọgbà tẹ́yìn bá ṣe nǹkan tó ti yẹ kẹ́ ẹ ṣe ṣó yẹ kí ó jẹ́ pé ìgbà tí wọ́n bá ṣáyín ládàá lórí gbogbo ẹ̀yin olórin màmá wa Jọkẹ́ Múyìwá bẹ́ẹ̀ ni bàbá wa Olú Jacob Jọkẹ́ Silva gbogbo yín ọmọ Odùduwà níyìn ibi tẹ́ ti jáde wá ibi tá a ti mọ̀ yín nìyẹn wọ́n sì ń bọ̀ lórí àwọn kọrinkọrin bàbá mi àbí ìyá mi ni a ṣẹ̀ṣẹ̀ ṣíde ni onírọ́ nìyí tẹ́ ẹ̀ bá yọ onírọ́ tẹ́ ẹ̀ ya ìkà ẹni tó bá ń tàyàn ẹni bí màá ń perú ẹni bẹ́ẹ̀ ẹni tó bá ń tàyàn ẹni tó jẹ́ pé ó máa sọ nǹkan pé nǹkan tí kẹ́ ẹ ṣe leléyìí o ṣùgbọ́n tó jẹ́ wípé ọ̀tọ̀ ni tí wọ́n máa wá ṣe ìkà nírú ẹni bẹ́ẹ̀ ìjó ojú Olódùmarè kan sírú ẹni bẹ́ẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ ń hàtì nǹkan tẹ́ ẹ̀ lè ṣe kí ló dé tẹ́ ẹ̀ ń fi sínú eré
ẹ wá ẹ ń tan àwọn ọmọ ẹ ń tan àwọn èèyàn jẹ nìyẹn ẹ ń tan àwọn èèyàn jẹ ìbínú Ọlọ́run lẹ sì mọ̀ pé ẹ ń fọwọ́ wá ìbínú Ọlọ́run sórí ara yín díẹ̀díẹ̀ ẹ mọ̀ pé ìgbà míì kì í ṣe gbogbo ẹni tó bá mú idà lọ́wọ́ tó ń pànìyàn òun náà ń pè ní apànìyàn oríṣiríṣi ọ̀nà lèèyàn lè fi pa ọmọnìkejì ẹ̀ gbogbo wa sì mọ̀ àmọ́ ẹ̀ tẹ́ ń ṣiṣẹ́ fún àmọ́ bí tẹ́ ẹ tọrùn bọ̀ àmọ́ àwọn tẹ́ ń gbọ̀n tẹ̀lé àmọ̀dí tẹ́ fi ń gbọ̀n tẹ̀lé wọn ṣùgbọ́n ṣẹ̀yin ti gbàgbé ni pé ẹ̀ẹ̀kan ṣoṣo la fi fún ènìyàn láti kú tó o bá wá kú tán ibo ló lọ gbogbo yín lẹ ti gbé gbá pé ẹ ń ṣe competition fashion competition báyìí ni o ẹ ń ṣe competition lórí foundation ṣùgbọ́n tó máa ràn yín lọ́rùn gan tó máa jẹ́ kí ayé rọ ẹ̀yin gangan lọ́rùn tẹ́ẹ̀ fi ní máa àfi tó bá jẹ́ wípé nǹkan tá à ń rò pẹ̀lú yín náà òun ni nǹkan tẹ́ ń ṣe òun lẹ̀ ní mọ̀ wípé eléyìí gangan ló máa na ẹ̀yin náà lọ́rùn pé tí a bá gba òmìnira wa kúrò nínú orílẹ̀-èdè location 9 tí àwọn Fúlàní tí wọ́n ń pa wá ń pakú ẹjọ́ Fúlàní mélòó ló ń wo mọ́fì yín o gbòbí yín Fúlàní mélòó ló ń wo igi ilẹ̀ àlùmọ́nì tẹ́ ṣe Fúlàní mélòó òun ló ń wo ilé ọkọ kejì òun ló ń wo ọmọ àlè òun ló ń wo ẹlẹ́bùrú ìkẹ́ òun ló ń wo ẹjọ́ ẹ máa bá mi fún wọn wọ́n ní àwọn táìtù bọ́n ṣe máa ń gbé àwọn táìtù yẹn tó yẹ pé ojú yín máa ràn gandan tẹ́ ẹ̀ bá tí ì wò báyìí ẹ̀yin gan máa pé jẹ́ ń sáré lọ wò ó sísítà mi Òòṣà Kenny George in fact crush mi ni bèbí yẹn crush mi ibo lẹ wà ibo lẹ dúró sí tó bá jẹ́ pé lóòtítọ́ orí òtítọ́ ni gbogbo yín dúró lé lórí kí ló dé tí ẹ kúkú jà kẹ́ ẹ dúró lójú òtítọ́ yẹn kí gbogbo ayé mọ̀ pé ibi tẹ́ ẹ dúró sí lélẹ̀ nígbà tí wọ́n máa fún yín lórúkọ Rónkẹ́ Òṣòdì Òkè Rónkẹ́ Odùsànyà lóòrán Fọlákẹ́ ìdíjẹ àbí kinní kan ilẹ̀ ìdídowó gbogbo múfì tó ń gbé yín alákadá Tóyìn Abraham Ajéyẹmí alákadá gbogbo ẹ̀ bẹ́yẹn alákadá reloaded alákadá recoming alákadá kinní kan gbogbo ẹ̀ bẹ́yẹn ẹ̀ ṣáà ẹ̀já pàkẹ́ ẹ̀ tún kórìí wá sínú kòtò àtúmọ̀mọ́ sáré lọ gbòó tún ti jáde o wọ́n á ní grab your copy now ẹni tí ò tí ì jẹ́ látàárọ̀ á lọ wo tíátà yín ẹni tí ò tí ì rówó owó kinní tó máa ṣe á sáré lọ wá ní múfì kan tún ti jáde o Tóyìn ló ṣe é kinní kan ló ṣe lágbájá ló jẹ ṣùgbọ́n àwọn èèyàn yìí ikú ń pa wọ́n ó rẹ́ wọn díẹ̀díẹ̀ ó ń pa wọ́n jẹ wọ́n dáwọn Fúlàní wọ́n ti wọlé àbí ẹ gbọ́ ni mo mọ̀ pé ẹ gbọ́ ẹ kàn fi ẹ ṣe tí ikún ni mo mọ̀ pé gbogbo yín kọ́ ẹ ní sọ̀rọ̀ ìyá máa ẹ̀yin náà ẹ ń tọ́jú ìyá ọjọ́ ọ̀la fún yín ni bí ò jẹ́ yín á jẹ àwọn ọmọ yín torí pé kí ni ẹ̀yin là ń wò bẹ́ẹ̀ ni kí ló dé tẹ́ ẹ wá sọ ara yín di aláwọ̀ méjì tẹ́ ẹ sọ ara yín di ọ̀gá tí tó jẹ́ pé ó ń gbaṣọ aláṣọ ní aṣọ aláṣọ tó bá yí sí bí báyìí tó bá jẹ́ pé kọ́lọ̀ rẹ́ẹ̀dì ni ẹni tó súnmọ́ rẹ́ẹ̀dì yẹn ló máa gbà sára abẹ́ ẹ̀ mọ ẹran ọ̀gá nílẹ̀ Yorùbá mo mọ̀ pé ẹ mọ̀ torí pé Yorùbá ẹ gbọ́ Yorùbá jù ẹ ti gbọ́ Yorùbá jù ẹ̀yin gangan ni wọ́n ń pè ní Yorùbá ọ̀gá ibikíbi tó bá wà báyìí ó máa ń gbà ní aṣọ aláṣọ ló fi ń bora aṣọ aláṣọ lọ̀gá fi ń bora ẹ fi TFC ìbora tó bá pé APC ló wà lórí oyè ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe máa wọ́ ọ̀kara yín sáàrin àwọn sẹ́nítọ̀ àwọn kinní kan gbogbo ẹ̀ láti gbówó sílẹ̀ fún yín owó tán sì ń gbé sílẹ̀ fún yín náà owó ẹkún lẹ̀ ń gbà torí owó tó yẹ kán fi tọ́jú àwọn ará ìlú ni owó tó yẹ kán fi tún títì ṣe owó tó yẹ kán fi ṣe iná sí ìlú owó tó yẹ kán fi ṣe iṣẹ́ fún àwọn èèyàn owó àwọn ọmọ ọlọ́mọ owó gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń gbà yẹn tó yẹ kán fi kí tí ẹ wá ṣe orílẹ̀-èdè owó orílẹ̀-èdè Nàìjíríà owó ilẹ̀ Odùduwà torí pé àwa ibẹ̀ ni ilẹ̀ ohun àlùmọ́nì ló tẹ̀dó sí kò sẹ́ni tó lè jiyàn ẹ̀ pé àwa ní ilẹ̀ wa o kán tó kọjá lọ sápá Ìgbò ni wọ́n ń sustain orílẹ̀-èdè mi kí ló wá dé tó fi jẹ́ pé ẹ̀yin ẹ sọra yín di ọ̀gá àmọ́ kọ́lọ̀ tẹ́ ní tẹ́ bá yí sí APC báyìí
a kàn máa rí pé tó ti wọ APC ẹ kó ìgbálẹ̀ òfò ìgbálẹ̀ tó ti yọ dànù tó ti yọ tán tó ti jẹ tí gbogbo ẹ ti jẹ tó ti yọ dànù tán ẹ mọ̀ pé ìgbálẹ̀ yẹn ti finish ìgbálẹ̀ tá a ti dáná sun tó bá yẹ ẹ tún darapọ̀ mọ́ PDP umbrella tátẹ́gùn ti gbé dànù umbrella tí atẹ́gùn ti gbé dànù kí ló dé tẹ́ ẹ padà wá sílẹ̀ yín kí ló dé tí ẹ padà wá sí ilẹ̀ yín kẹ́ ẹ ronú jinlẹ̀ pé ṣe báwọn tí ẹ ń kọ́ lẹ́kọ̀ọ́ lélẹ̀ àwọn tí wọ́n ń wò yín àwọn tẹ́ máa sọ pé fan ẹjọ́ ṣé fan tó ń yí lókè náà ń pè ní fan ni kò ń ṣe àwọn olólùfẹ́ yín ni àwọn tó fẹ́ yín kí ló dé táwa wá nawọ́ ìfẹ́ sí yín tẹ̀yin nawọ́ ìbàjẹ́ tẹ̀ nawọ́ ìkórìíra sí wa tẹ̀ nawọ́ ikú sí wọn tẹ̀ ẹ dákẹ́ tẹ̀ ń wò torí mi ò tí ì rí kankan nínú wọn kó jáde kó tiẹ̀ sọ̀rọ̀ Odùduwà ṣé ọmọ àlè ni yín ni ṣé ọmọ àlè ni ẹ̀yin onítíátà wa ni ẹ̀yin olórí orí ìta èmi mọ̀ pé ẹ̀ kì í ṣe ọmọ àlè torí ọmọ àlè ò lè mọ ìtàn bàbá ẹ̀ débi pé ó máa fi ṣeré á máa fi kọ́ wa ọmọ àlè Yorùbá kò lè mọ pé ibi tá a tẹ̀dó mi sí ni tá a máa ṣèwádìí ní pé jẹ́ kí n kọ ìtàn báyìí jẹ́ kí n kọ ọ̀rọ̀ lórí eré báyìí kí n gbé yọ fún àwọn èèyàn kan lè kẹ́kọ̀ọ́ ẹ̀ kì í ṣe ọmọ àlè ṣùgbọ́n ẹ̀ ń ṣèṣe ọmọ àlè bẹ́ẹ̀ ni wọ́n ọmọ ní àbí ẹ̀yin ò mọ̀ pé ọ̀run ń yábọ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan ní ọ̀rọ̀ àwọn Fúlàní yìí ẹ̀ ní dúró wò tán erékéré lẹ̀ ń ṣe ẹ̀ ń fi ogun ṣe erékéré ẹ̀yin onítíátà ẹ̀ ń fi ogun ṣe erékéré ẹ̀yin olórin wẹ̀sẹ̀ o àti ìwò nananana Wàsíù Aláyìndé mi yóò Wàsíù nígbà tí wọ́n ti bí mi mo ti ń gbọ́ yín o ni mo ti ń gbọ́ ń pa yín ẹjọ́ kí ni influence yín gangan kí ni ipa tẹ́ ẹ ti kó lórí ipa tá a sì ń gbọ́ tẹ́ ẹ̀ ń kó náà ni pé ẹ̀ ń wà nídìí kán máa ṣáwọn lọ́bẹ kiri kán máa gba owó ẹ̀yìn kán máa ṣe gbogbo ẹ̀ pẹ̀lú àwọn APC gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn gbogbo yín lẹ ti jẹ ọ̀jẹ̀ ńlé egun jẹ́ ńlé orò oníjẹkújẹ ẹ̀yin àgbàyà ẹ̀yin ìkà ẹ máa la ojú yín sílẹ̀ àwọn fan tí wọ́n gbé yín tẹ́ ẹ fi di ẹni tí gbogbo ayé ń wò tí wọ́n ń support tí wọ́n ń dìde wọ́n lọ́nà ẹ̀ lẹ́lòmíì Ọlọ́run nìkan náà ni wọ́n lè má gbajúmọ̀ àgbajúmọ̀ kò sẹ́ni tó mọ̀ wá awo tí ẹ̀ kí ẹ̀kẹ́ anybody mọ̀ wá ṣùgbọ́n níwọ̀n ìgbà tẹ́ bá ti wọ́n lálájalẹ̀ ní ẹ̀yin lẹ mọ̀ bí àjalẹ̀ ẹ̀yin lẹ mọ̀ bí tán ti ń tú fún èèyàn tú ẹ̀dọ̀ èèyàn gbogbo ọmọ Yorùbá ń wá tú gbogbo àṣírí yín ń wá bà yín jẹ́ káàkiri ẹ sì torí ẹ̀kẹ́ jáde kẹ́ wá ká wá rí ìwà tẹ́ ẹgbẹ́ pé ẹgbẹ́ ìwọ̀ ọ̀tún wọ̀ ẹ̀yin ní irinṣẹ́ òkùnkùn ẹ̀yin ní irinṣẹ́ tí wọ́n fi ń kẹ́ ẹ̀mí èèyàn kúrú káàkiri ẹ mọ̀ pé ọ̀run Ìyábọ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan ẹ̀rín yín pa mí ẹ̀ ń ṣerékéré yẹn tún kọrin fún yín alẹ́ ń ṣerékéré torí tẹ́ ẹ bá mọ̀ pé rékéré lẹ̀ ń ṣe ẹ ń fi ogun ṣerékéré ni àní ogun ti ṣojú tèmi kò sì ní ṣojú tèmi torí ẹ̀ ní ariwo mi ṣe pọ̀ èmi ò fẹ́ kógun tún ṣojú tèmi mọ́ èmi ò fẹ́ rí kí wọ́n gé apá èèyàn kí wọ́n kán dúnyàn ọmọ Odùduwà kí wọ́n dú lọ́rùn àbí kí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ ní ilẹ̀ Odùduwà ní ilẹ̀ Yorùbá èmi ò fẹ́ rí torí mo ti rí mi ò sì gbàdúrà kí n tún rúrú ẹ̀ mọ́ ìran mi ò gbàdúrà kán rírú ẹ̀ mọ́ torí àwọn náà mọ ibi tí ọ̀rọ̀ yẹn dé àwọn sọ àwọn US intelligence wọ́n tún gbé o ọpẹ́lọpẹ́ pé wọ́n bá wa ṣe yín mọ́lé kòrónà báyìí ó bá wa kòrò yín mọ́lẹ̀ yẹbẹ ẹ bá ti gbogbo yín nísìn ẹ bá ti ra tíkẹ ẹ bá tún ti máa fo so òkè òkun o ẹ ń lọ London ẹ ń lọ America ẹ ń lọ gbogbo ẹ níjọ́ tẹ́ ti ń lọ ẹ ń lọ ẹ ń lọ gbádùn lẹ́yìn kẹ́ ẹ ṣe shopping náà shopping ti bà tayé yín jẹ́ àmọ́ bẹ́ẹ̀ bá tọ́jú ara ẹ tẹ́ ẹ tọ́jú ara ẹ títí ṣe bá ara ẹ kan náà ní ara tí dín máa jẹ dànù ìdín ló máa jẹ gbogbo ẹ ìdín gbogbo cream gbogbo everything tẹ́ ń lò tẹ́ ń pancake tẹ́ ń ṣe gbogbo ẹ̀ kéke náà gbogbo ẹ̀ nídìí máa jẹ ọkàn yín tẹ́ ẹ fi ọkàn yín ṣe láyé ó máa lọ jábọ̀ níwájú ẹlẹ́dàá bóyá inú iná ni ó fẹ́ lọ ni àbí ó máa lọ sí ìjọba ọ̀run nínú paradíṣe bóyá ibẹ̀ ló máa lọ ni tẹ́ ẹ bá tètè ronú pé àrẹ́kẹ́ ẹ̀ dìde báyìí pé ayé kan tẹ́ ẹ wá yìí tọ́ba òkè fún yín ní ẹ̀bùn gbogbo ẹ̀yin olórin Òṣùpá tó bàbá yẹn tiẹ̀ máa ń sọ̀rọ̀ àṣà gidi ẹ ń bá ní nọ́mbà àwọn ẹ bá mi gbé torí mo tiẹ̀ fẹ́ gbé bàbá yẹn wá sórí ètò
bàbá ẹ̀gbọ́n wa Òṣùpá Saheed Òṣùpá bàbá yẹn á sọ ọ̀rọ̀ gidigidi àwọn nǹkan míì tá a kọ nínú ẹ̀kọ́ táwa gan ò tiẹ̀ mọ̀ tá a bá ti ń gbọ́ orin bàbá yẹn á dẹ̀ máa rán wa létí bàbá wa Òṣùpá Saheed àsìkò tá a máa mọ̀ pé ọmọ Yorùbá àtàtà ní leléyìí àsìkò tá a máa mọ̀ wípé òótọ́ ni tẹ́ ń kọ nínú ewé nínú orin àsìkò tá a máa mọ̀ ní pé ẹ̀ẹ̀kan kọrin yẹn láti gba owó láti gbajúmọ̀ láti kàn jẹ́ pé kí gbogbo ayé mọ̀ yín àsìkò tá a máa mọ̀ yín lóde yìí o gbogbo eré yín ni mo máa ń wò bàbá Òṣùpá Saheed torí eré tẹ̀sẹ̀ àwọn eré ìjìnlẹ̀ ọ̀rọ̀ ọgbọ́n ó máa ń wà ńbẹ̀ gbogbo àwọn bàbá yẹn ọ̀rọ̀ ọgbọ́n máa ń wà ńbẹ̀ àsìkò tá a máa mọ ibi tẹ́ ẹ dúró pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ọmọ Odùduwà lóòótọ́ ọmọ Odùduwà ọmọ ọkọ nìyí kẹ́ ẹ jáde bàbá wa ìràwọ̀ King Sunny Adé bàbá wa King Sunny Adé ó mà nídìí tọ́lọ́tọ́ bá òkè máa fi dá ẹ̀mí yín sí King Sunny Adé bàbá wa Sunny Adé màá wò ó láti kékeré ni o èmi fẹ́ràn jó mo kúndùn jó tán bá play Sunny kémi ṣáà ti gbọ́ bíìtì tó dùn ni àti kọ́rọ̀ yẹn kó jẹ́ ọ̀rọ̀ tó wúni lórí èmi máa kíjó mọ́lẹ̀ bàbá wa Sunny Adé àmà gbọ́kẹ́ kọrin àmà gbọ́kẹ́ dáǹdè ṣùgbọ́n tó wá pé Nàìjíríà yìí ti gbogbo wa ni kó máa gbọ́dọ̀ bàjẹ́ ẹ ti kọ́ ẹjọ́ Nàìjíríà ti bàjẹ́ bàbá Sunny Nàìjíríà ti bàjẹ́ Nàìjíríà yìí tí gbogbo wa kọ́ ni Nàìjíríà mọ́ o tí gbogbo wa kọ́ ẹjọ́ ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ stop sọ bẹ́ẹ̀ tí gbogbo wa kọ́ ni Nàìjíríà mọ́ ẹjọ́ tó bá mọ̀ wọ́n kó bá mi jù ránṣẹ́ sí wọn àwọn alálẹ̀ ló rán mi sí yín ẹlẹ́dàá tó dá yàtọ̀ òun ló rán mi sí yín wọ́n rán mi sí yín pé ẹ yé ṣe àgàbàgebè tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ lè wùwà orin tẹ́ ń kọ ẹ lè àwọn orin tẹ́ fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tí ẹ lè gbogbo àwọn eré tẹ́ ń ṣe tẹ́ fi ń kọ́ wa tẹ́ fi ń tú àṣírí gbogbo tó ń lọ ní ilẹ̀ wa tí ẹ bá lè gbé wò kẹ́ fi sójú ìṣe kárí pé ẹ ń hà tẹ̀ báyìí ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ stop acting ẹ stop gbogbo ẹ̀ torí gbogbo ẹ̀ ló máa di ègún lé yín lórí o gbogbo ẹ̀ ló máa fìyà jẹ yín. ẹ wò ó bẹ́ẹ̀ náà ní tàwọn olùṣọ́àgùtàn àwọn ìmáàmù àwọn gbogbo ẹ̀ ọ̀rọ̀ tiwọn náà ń bọ̀ ara wọn ni mo wà gbogbo wa la máa jèrè iṣẹ́ ọwọ́ wa ẹjọ́ yín eléré ẹ̀yin olórin mi ò mórúkọ àwọn olórin yẹn lọ títí torí àti lólórin ìgbàgbọ́ ni o àti lólórin ìṣẹ̀ṣe ni o àti lólórin gbogbo ayé ni o àti lólórin gbogbo kinní kan ni o Ọlọ́run ọba òkè ṣàfún yín lẹ́bùn àbí kò fún yín lẹ́bùn ẹ ń fún yín lẹ́bùn gbogbo ọmọ létí ẹ̀ ti sọ dolórin báyìí gbogbo ọmọ ló ti dolórin gbogbo ọmọ ló fẹ́ blow dànù báyìí blow kí náà wá ń blow báyìí owó ni o wọn ti ẹ̀ kí ẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa ibi tẹ́ ẹ ti wòran dé náà ni tí tó jẹ́ pé ẹ̀yin bàbá wa Sunny Adé bàbá wa Ebenezer Obey mo rí kíní yín láìpẹ́ yàwọn èèyàn pín kiri wọ́n lẹ́ẹ̀ ti kú bàbá mi ọba òkè àbá mi dẹ́ẹ̀mí yín sí àdẹ̀mí yín sẹ̀mí yín agùn àdẹ̀mí yín sí bàbá wa Obey àdẹ̀mí yín sí ẹ bá wa rántí pé àwọn kan ti lọ àwọn kan ti kọ bíi títí yín náà tí wọ́n ti lọ bàbá wa àsìkò nígbà tí wọ́n ṣe interview fún yín tí wọ́n lẹ́ẹ̀ ti kú wọ́n lẹ́ẹ̀ ti kú bàbá mi fò jáde bàbá mi Ebenezer Obey wọ́n fò jáde bàbá mi èmi náà yà tún jó mo bá wọn jó bàbá yẹn orin ò lè tán ẹ̀bùn ò lè tán lára ṣùgbọ́n ẹ̀mí tọ́lọ́run fún yín yẹn tó fi dá yín sí yẹn ṣé bá wa lò lásìkò tí ń pé ìyà tó mọ Odùduwà jẹ yìí ó ti tó gbogbo wa láti mọ̀ wípé ẹ wò ó Fúlàní wọ́n ti kógun wọ́n ti join pẹ̀lú ISIS àkèdá gbogbo wọn àtàwọn àwọn ìlú jẹranjẹran àwọn ọ̀ràn tí wọ́n ti tọ́ba òkè gan ó fi wọ́n gégùn bí èèyàn ò bá jẹ́ ẹni ègún kò ní máa wò pé ẹ̀jẹ̀ ló ń fẹ́ máa mu téèyàn ò bá jẹ́ ẹni ègún kò ní máa wò pé kóun máa pààyàn ni ó họ ọ̀rọ̀ yín họ ẹ̀yin onítíátà ọ̀rọ̀ yín họ àmọ́ irú ọ̀gá tẹ jẹ́ báyìí aṣọ oríṣiríṣi lẹ ti dàbora aṣọ black aṣọ red aṣọ ọ̀rọ̀ èké
ìwà wọ̀bìà ojú kòkòrò ìnàbì gbogbo ẹ̀ ló kún náà àti ẹ̀ mọ́ bí tá a máa dìmú lára yín. bàbá Ebenezer bàbá wa ni mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bá Ebenezer Obey bàbá mi àtàtà rí pé orin yín lèmi tiẹ̀ máa ń play jù lórí ètò yìí ọ̀tá mi dẹ̀yìn lẹ́yìn mi mo sọ fún ọ o ọ̀tá wa dẹ̀yìn lẹ́yìn wa dẹ̀yìn lẹ́yìn wa dẹ̀yìn lẹ́yìn. ibo lẹ máa ti sọ̀rọ̀ táyọ̀ ní sọ pé ẹ sọ̀rọ̀ ibo lẹ máa ti bọ́ síta tẹ́ ẹ máa kàn tí wọ́n kàn máa interview àbí ẹ̀rù kú sí ìbá yẹn máa ti ṣe ti 80 àbí 70 ẹni tó bá ti wọ 70 tó bá ti wọ 70 báyìí ẹ jọ̀ọ́ kò yẹ kẹ́rù kú báyìí mọ́ tẹ́ bá ti wọ 70 torí pé nínú bíbélì tèmi ń kà ó sọ pé a ti fi fún ọmọ ènìyàn 70 years tó o bá ti lò ó ní tó kùn bá fi ọdún 10 kún ó ní agbára káká ni tó o bá di 80 years ó rí eyín rẹ kò ní ran ẹrun mọ́ ó lè jẹ́ náà wọ́n tẹ̀ tí ní ká àti ẹ̀ tí ní ká má jẹ màálù mọ́ ẹ̀ lè jẹ màálù mọ́ ṣùgbọ́n ṣe mọ̀ pé a sì lẹ́rùn ògúnfe ẹ̀ lè jògúnfe mọ́ àwọn ó máa ná wọn nǹkan tẹ́ máa lè jẹ tẹ́ bá ti ń wọ 80 ayé ti di àfi agbára káká gbé bẹ́ẹ̀ bá tiẹ̀ wá lo tẹ́ ń lo preventive tí gbogbo yín tẹ́ ń sọ wípé àkókò lárọ́ tẹ́ ti ṣàjídèwe bàbá mi kí n Sunny Adé tán bá tún tàkò tó fún yín láàrin tán jójójójó tán tún ran bí òkòtó àwa tá a jọ̀dọ̀ gan-an àti ẹ̀lẹ́ àlè ṣe 1/10 kí ni ọmọọba ọgbọ́n ń bẹ́ òun kọjá ìyá rẹ̀ jù a lè ṣe 1/100 ijó tẹ̀ ń jó àwa tá a jẹ́ youth ṣùgbọ́n bàbá mi ó máa dé stage kan tó jẹ́ wípé ẹ wò eyín yín bí ara yín gan gbé eyín kò ní lè gbé nǹkan kan mọ́ àwa ń bá àwọn arúgbó lọ́dọ̀ wa ń bí báyìí tá à ń kẹ́ wọn tá à ń ṣe gbogbo ẹ̀ máa wò wò kan lánàá báyìí mo dẹ̀ rẹ́rìn mo dẹ̀ tún smile mo dẹ̀ tún ronú ọjọ́ ọ̀la mo ronú ọjọ́ alẹ́ pé ọmọ ọba ẹjọ́ kan nìwọ náà ló máa go age báyìí ṣé gbogbo eré tẹ́ ń sá láyé ìgbà yẹn ṣé ẹ tún lè sá mọ́ láyé ìsìn ní aago 75 years tẹ́ wà yìí kí ló wá dé tẹ́ ń bẹ̀rù kú ṣé tẹ́ bá wá jáde tẹ́ bá wá gbé fóònù o tẹ́ bá sọ pé mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Odùduwà ẹ ṣọ̀kan o kẹ́ẹ̀kan bá wá sọ̀rọ̀ pé mo fẹ́ àdírẹ́sì gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ máa pèsè ọjọ́ ọ̀la yín ọjọ́ tẹ́ fẹ́ sùn torí ẹ mọ anytime ẹ máa sùn èmi náà ṣe ìwọ̀n tèmi ní o kò sẹ́ni tó mọ anytime tó máa sùn o kò sẹ́ni tó mọ anytime tó máa fi ìdá ẹ̀ lélẹ̀ ìdá wa ní ẹ̀mí wa kò sẹ́ni tó máa mọ̀ pé ìjọba ẹ̀ ni ẹlẹ́dàá máa sọ wípé ṣíwọ́ ọṣẹ́ ó ti tó gẹ́ kí ló wá dé tí ẹ lè lo ẹ̀bùn tí Ọlọ́run ti fi fún yín láti inú ìyá yín ẹ ti lò láti kékeré o bàbá mi Ebenezer Obey ìránṣẹ́ Ọlọ́run tún lẹ́yìn ìránṣẹ́ Ọlọ́run tún níyìn mo fẹ́ rán yín létí mo dẹ̀ mọ̀ pé ẹ gbàgbé ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ ṣíra wa létí bàbá mi bàbá máa ń bọ́ ọmọ sọ̀rọ̀ bá à ń bó Olódùmarè sọ̀rọ̀ tí n bá jí lóòrọ̀ bó sọ̀sán ojoojúmọ́ lè gbogbo ìgbàlémi tí ẹ máa ń bá sọ̀rọ̀ bàbá mi ni máa ń bá sọ̀rọ̀ ní bíi bàbá sọ̀mọ ni pé bàbá ẹ tún wà ẹlẹ́dàá tẹ̀dá ṣẹ̀dá kí ló ń ṣẹlẹ̀ èmi ọmọọba ni mo tún ti dé ṣe bí ọ̀rọ̀ Ọlọ́run ló sọ wípé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ ẹni tó bá forí ti dópin lágbàlá ṣe bí ọ̀rọ̀ Ọlọ́run kan náà ló sọ nù ìwé Ìsíkíẹ́lì yẹn tó sọ wípé bí olódodo tó bá ṣiṣẹ́ kúrò nínú òdodo ẹ̀ tó bá yí padà tí ò ṣe kinní kan pé òun máa ṣe báyìí pé gbogbo òdodo rẹ̀ la máa sọ di gbígbàgbé ọ̀rọ̀ Ọlọ́run kan náà ló sọ pé ẹni tó bá mọ rere láti ṣe tí ò ṣe ẹ̀ṣẹ̀ ni fún un kí ló wá dé tó jẹ́ pé ẹ̀bùn tọ́lọ́run fi fún yín ẹ̀yin lẹ́tún kọ́ ni bàbá mo tún rántí ó ní a ó béèrè iṣẹ́ rẹ̀ àbí ẹran mi létí ta ló kọrin yẹn náà a ó béèrè iṣẹ́ rẹ̀ tọ́lọ́run ọba kinní kan wọ́n fi kọ́ lórin nígbà tí Ọlọ́run ti fún yín ní gbogbo ẹ̀bùn yẹn tẹ́ ẹ ti lò láti kékeré ẹ mọ̀ pé òpin ohun gbogbo bíbélì tá à ń kà yìí náà ló sọ fún wa ẹ má da pé mò ń sọ bíbélì lèmi gbó ni mò ń kà ó ní pé ìbẹ̀rẹ̀ òpin ohun gbogbo ó sàn ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ òpin ohun gbogbo ó sàn ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ kí ló wá dé tó jẹ́ pé ẹ̀yin lẹ wá gbogbo ẹ̀yin tẹ́ ti wá dàgbà yìí ẹ ń bẹ̀rù ikú kán má gbé yín kán má sọ wípé ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ kán má sọ pé ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ẹ wá ń dákẹ́ àbí ìdákẹ́ yín yẹn ó méwu dání lóòótọ́ ẹ ti lo ẹ̀bùn yín ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ lo ẹ̀bùn yín
láti fi tún orí ẹ bá wa fi tún ilẹ̀ Haúsá ẹ lè kọrin káwúsá gbọ́ yín ibi tí mò ń lọ nìyẹn gbogbo orin tẹ́ ń kọ ẹ lè kọ táwúsá bá máa kọrin tán ní tànà 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 tàn tànà 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 tàn tàn tànà tàn tàn orin wọn ò ju bẹ́ẹ̀ lọ mo ti gbé láàrin wọn dáadáa tànà tànà tàn yín gan tí ẹ lè gbọ́ ẹ kàn máa rẹ́rìn ni pé Ọlọ́run máa kú iṣẹ́ oríṣiríṣi èdè ló dá àwa Odùduwà náà àwa la máa gbọ́ yín tá máa gbọ́ èdè tẹ́ ń kọ àwa la máa gbọ́ orin yín tá máa kọ tó máa sink sí wa létí tá a máa digest ẹ pé orin ni bàbá sọ yìí kí ló dé tí gbogbo yín dákẹ́ bàbá wa Sunny Adé tẹ́ ẹ bá jáde síta báyìí tẹ́ ẹ bá ní Odùduwà lẹ fẹ́ ṣe ní èyí tó pé ká gbà ọ tẹ́ ẹ rí àwọn Fúlàní ẹ wò bọ́n ṣe ń dún àwọn èèyàn ṣáyé nìyẹn ṣáwọn èèyàn nìyẹn wọn ti ẹ̀ ń ṣe èèyàn mi ò pé wọn ń ṣe èèyàn irun mọ́lẹ̀ àwọn ẹ lè jáde síta kí gbogbo kẹ́ ẹ bá wa ẹ dẹ̀ ń rí àwọn ẹ wò ẹ ń rí bí wọ́n ṣe ń ṣe àwọn èèyàn yín ẹ ń rí bí wọ́n ṣe ń ṣe àwọn èèyàn yín ṣé nígbà tí ogun bá dé ṣé ogun lẹ fi ń ṣeré kéré ẹ jọ ṣe máa lè kóra yín lọ sí stúdíò ẹ ti wò pé ẹ ti ní gbogbo tẹ́ ẹ máa jẹ nínú ilé àbí tí ò lè tán ṣebí wọ́n sọ pé ìbẹ̀rẹ̀ ogun lèèyàn rí kò sẹ́ni tó mọ òpin ẹ̀ nígbà tí ti jọ́ọ̀sì ṣẹlẹ̀ láyé ìgbà yẹn ìṣe ló dàbí pé àmọ̀gbà tí òpin ayé máa dé in fact à ń gbàdúrà gan gbà yẹn pé kí ayé parẹ́ torí kò sẹ́ni tó lè dúró wò kí ayé parẹ́ à ń gbàdúrà ń gbà yẹn pé kí ayé parẹ́ ṣé níbi tí àwọn èèyàn tó jẹ́ pé koríko gan kò sí mọ́ láti bù jẹ àwọn èèyàn ń fa koríko jẹ lójú tiwa bá wọ́n ń fa koríko wọ́n ń bù jẹ àwọn èèyàn wọ́n ń ya wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ èèyàn ń bímọ ó ń rọ ibi tó ti ń sá fún ogun tó ń sá lọ tí wọ́n táwọn Fúlàní nílé tí gbogbo wa ń sá kìràkìtà ó dé olóyún ó dẹ̀ ń rọbí lójú ọ̀nà aboyún yẹn ń rọbí bá àwọn èèyàn dẹ̀ ń gùn mọ́lẹ̀ kò sáànú mọ́ àwọn èèyàn dẹ̀ ń gùn mọ́lẹ̀ wọ́n ń gùn mọ́lẹ̀ pé kò sẹ́ni tó tẹ̀ wálé pìtì torí everybody ń bẹ̀rù pé tán bá ká mi mọ́ wọ́n máa dún bò ẹ̀mí ẹ̀ kò sáànú mọ́ tógun bá ti dé kò ń ṣe àsìkò àánú oníkálukú lágbé tiẹ̀ kó ń kó jábele ni ẹ mọ̀ pé ọ̀run Ìyábọ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan bẹ́ẹ̀ bá káwọ́ gbéra ṣé ẹ máa lè ṣe tí ogun bá dé ẹ lọ máa bu múfì yín kẹ lọ máa bù jẹ kẹ máa bù ṣán kẹ ẹ má dìde kẹ sọ pé ilẹ̀ Odùduwà ogun ò gbọdọ̀ wọbẹ̀ Fúlàní ò gbọdọ̀ gba ilẹ̀ yẹn inú mi àti ẹ̀ máa bàjẹ́ sí gbogbo àwọn tó bá tún mú ọ̀rọ̀ ẹ̀sìn tá ní ẹ̀sìn kinní kan ẹ̀yìn kinní kan o wọ́n ṣẹ̀sìn kinní kan o àwọn kan á sọ pé àwọn ò fara mọ́ tẹrẹsìn kinní kan àánú yín ṣe mí ẹ níròònù ní tẹ́ ẹ bá níròònù jinlẹ̀ ẹ mọ̀ pé eléyìí ó kọjá ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀mí ènìyàn là ń sọ yìí torí pé tí ogun bá wọlé dé kò ní sọ pé ẹ̀sìn kan wọ́n kọ síwájú orí yín bóyá ẹ mọ̀ mo wà lórí platform kan lénìí àwọn kan sọ pé wọ́n ní pásítọ̀ wọn pé wọ́n ríran wọ́n sọ wípé kí wọ́n lọ máa gbàdúrà o pé ogun ti ṣẹlẹ̀ mo wá kọ́mẹ̀ntì síbẹ̀ pé ṣé ó yẹ ká tẹ̀ máa dúró ṣé kó yẹ ká dúró de pé kí pásítọ̀ èmi gan pásítọ̀ ni mí olùṣọ́ àgùntàn ni mí ó yẹ kí wọ́n dúró pé pásítọ̀ kan kó tún máa sọ wípé nísìnyí pé wọ́n ríran ogun bọ̀ ṣé ìran nìyẹn ogun bọ̀ àbógun mo ní ké èmi ti nípa orí ọ̀fẹ́ ẹlẹ́dàá gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ èyí tó sì máa ṣẹlẹ̀ tí a bá kíyèsára ní bí ọdún 3 sẹ́yìn ni Ọlọ́run ti ń fi hàn mí tí mo ti ń sọ fún àwọn tó yí mi káàkiri pé ìran tí Ọlọ́run fi hàn mí àlá tí mò ń rí lélẹ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lélẹ̀ tó ti ń ṣẹlẹ̀ láti bí ọdún 3 sẹ́yìn ṣùgbọ́n àsìkò iṣẹ́ lélẹ̀ àsìkò tí gbogbo máa dìde fún òdodo àti òtítọ́ fún ẹ̀mí ọmọnìyàn láti dáàbò bo ẹ̀mí ara wa láti gbára wa kúrò nínú gbogbo ṣé ìran èèyàn gidi ló ń sọ pé òun máa pa ọmọnìkejì lòun máa dúbò ọmọnìkejì ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí ṣé òfin yín ló sọ wípé kẹ́yin máa dúbò ọmọnìkejì ìwọ ẹlẹ́sìn ìgbàgbọ́ tí ìwọ ò tiẹ̀ gbàgbọ́ nù pé kí òfin máa dúbò èèyàn ìwọ gan dídákẹ́ jẹ́jẹ́ ẹ̀ tó dákẹ́ gẹ́gẹ́ bí ọmọ kìrìsìtẹ́nì ṣé o ò ti pààyàn ṣé ìdákẹ́ rí o pààyàn mi ìwà sọ́dọ̀ ẹ̀yin ẹlẹ́sìn lónìí ẹ jọ̀ọ́ ẹ̀yin onítíátà tó lónìí ni mo bá lọ́rọ̀ bá ilé mi bóyá ní ká tó parí ọ̀sẹ̀ àwá sọ́dọ̀ àwọn ẹlòmíì mo ṣe ń bọ̀ lórí lẹ́yọ kọ̀ọ̀kan
bóyá ẹ gbọ́ kí ìdájọ́ Ọlọ́run tó dé kó tó wọlé ẹ tají bóyá ẹ ti sùn ẹ lè ronú pìwàdà pé owó kọ́ ni gbogbo nǹkan gbogbo àwọn tó ń gbowó fún yín lánàá àwọn náà dà lónìí àwọn tó ti kú ti lọ́nu wọn tẹ́ ẹ bá gbowó ẹ̀yin lẹ máa dá ẹ̀yin náà ẹ ti kọ́ mansion títí yín àbí ẹ̀yin ti kọ́ mansion tí wọ́n ti fẹ́ǹsì àbí wọ́n ti fẹ́ǹsì ilé títí yín gate electric security ló wà ń bẹ̀ àbí ẹ̀yin onítìátà wa agbọ́ multi-million houses tẹ́ ń kọ́ káàkiri ẹ kú iṣẹ́ inú wa dùn sí ibu yín pé ẹ̀ ń rí bá ti ṣe bó tiẹ̀ jẹ́ pé púpọ̀ yín a mọ̀ pé kì í ṣèdí tíátà lẹ ti ń rówó tẹ́ fi ń kọ́lé kì í ṣèdí tíátà yín lẹ ti ń rówó tẹ́ fi ń kọ́lé abẹ́ ìmọ̀ ni kò sí nǹkan tó pamọ́ ń bẹ̀ ìdí tíátà kọ́ lẹ ti ń rówó ẹ̀yin náà mọ̀ tẹ́ ó bá ku ẹ̀yin àtẹ́lẹ̀dá yín ẹ mọ ìsàlẹ̀ ọ̀rọ̀ yín ẹ mọ ìkọ̀kọ̀ yín ẹ mọ bí owó yẹn ṣe jẹ́ bó ṣe wá ẹ mọ bí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe jàn papọ̀ kí ló dé tẹ̀ wá nígbà tó lọ́run tẹ̀ wá gbà fún yín tó gbà fún yín tẹ́ ẹ rí ṣe bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ohun táwa wá ń béèrè àwa mẹ̀kúnnù torí mẹ̀kúnnù làwa àwa tá à jẹ́ àwo popular àwa tí wọn mọ̀ tí gómìnà kankan ò mọ̀ wá sẹ́nítọ̀ ò mọ̀ wá dínòmìnáyé ò mọ̀ wá kí náà pé Àtíkù ò mọ̀ wá bàbá Buhari ò mọ̀ wá Bọ̀dé ò mọ̀ wá Tinubu jagajan kò mọ̀ wá o jagajaga kò mọ̀ wá bàbá tó yẹ kán máa pọ́nlé bàbá yẹn tó yẹ kán máa pọ́nlé tó yẹ kó di òṣàlẹ̀ Yorùbá nísìn bàbá Jàgàbá yẹn mi ò tiẹ̀ mẹ́nu wá bọ̀rọ̀ wọn lẹ́nu ṣùgbọ́n bàbá yẹn ó yẹ kó jẹ́ lẹ́nu níbi tí èmi dé nílẹ̀ Yorùbá òun ló yẹ kó dàbí òrìṣà tí wọ́n máa bọ pé bàbá Jàgàbá yìí Tinubu nígbà tí wọ́n bàbá kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ìlú Èkó bàbá ẹ rí ibi tí wàá wọ̀bìà ìwà ìmọ̀tara ẹni nìkan ìwà ojú kòkòrò ẹ rí ibi tó bá bàbá dé báyìí bàbá wa di adìyẹ tí wọ́n ṣe yangan ẹ mọ tó ń pè náà yangan pé àgbàdo ló ń jẹ adìyẹ wọn bá so mọ ní ìdí báyìí adìyẹ máa fò bọ́n kiri ni bàbá di ẹni tí wọ́n so yangan mọ́ nídìí bí tádìyẹ ń fò mọ́ káàkiri tí gbogbo ẹyẹ ń ṣàjẹ káàkiri èyí tó yẹ kí gbogbo wa gbé yín kékeré kò tí ẹ ní síyèméjì báyìí kankan ni bàbá Jàgàbá ni olórí Yorùbá bá ń bàn bàbá Ọbásanjọ́ ni ò bá ń bàn ríbi tí gbogbo yín bá dé báyìí ṣùgbọ́n à ń kéde fún gbogbo yín ẹ̀yin tíátà mo ṣe ń bá sọ̀rọ̀ àtolórin tíátà àtolórin torí ẹ̀yin gangan iṣẹ́ yín lágbára gidi iṣẹ́ yín milẹ̀ tìtìtìtì iṣẹ́ yín káàkiri ó jáde káàkiri gbogbo àgbáyé rí abroad America UK Europe ni láyé ìgbà yẹn gan tí ò tiẹ̀ tí ì sí pé ẹ̀ ń gbé sí YouTube ẹ̀ ń gbé sí kínní àwọn èèyàn wọ́n á tún kọ lẹ́tà sáwọn èèyàn wọn nílé pé bá mi ra mu wọ́n ní késẹ̀tì tuntun kan ti jáde o wọ́n ní kíni ó ní part 1 to 4 ni á ní bá mi ra part 1 to 4 ẹ̀ kó o bá mi dì ránṣẹ́ fún ẹni tó bá ń bọ̀ UK tó bá ti rẹ́ni tó ń bọ̀ kó o bá mi dì ránṣẹ́ níbi táwọn èèyàn nífẹ̀ẹ́ ń tẹ̀ ń ṣe dé ṣùgbọ́n ọ̀gá ní ọ̀gá àmọ́ kọ́lọ̀ yín àmọ́ kọ́lọ̀ tẹ ní alágàbàgebè ní aláìlóòótọ́ aláìṣòótọ́ ìkà ní o ẹ mọ̀ pé kà ní wọ̀bìà ni wọ́n ìkà pátápátá ní yín mo sunkún fún yín ẹlẹ́dàá gan ó banújẹ́ lórí púpọ̀ nínú yín torí mo mọ̀ pé kò ṣáà ṣe kò burúburú ká má rẹ̀ nìkan ní ṣùgbọ́n àti ẹ̀ tí rẹ̀ nìkan báyìí tó tiẹ̀ wá dìde nínú yín pé mo fara mọ́ Odùduwà pé Odùduwà ní ilẹ̀ mi ibi tí mo ti ṣẹ̀wá orísun mi leléyìí àbí pẹ́pẹ́ ẹ fẹ́ lọ yí orúkọ yín padà sí Aminat bàbá wa ìmáàmù ilẹ̀ Yorùbá wọ́n sì ti so túmọ̀ oríṣiríṣi orúkọ tẹ̀ ń jẹ́ Àjàrà wọ́n ní pẹ́ńsù ló ń jẹ́ bẹ́ẹ̀ pẹ́ńsù nìtúmọ̀ Àjàrà àwọn orúkọ tẹ̀yìn máa pọ́n tẹ̀ máa pọ́n yìí nígbà tí wọ́n bá sọ yín ní Adéṣẹwà Adélàjà Àṣàkẹ́ àmọ̀ pé ẹ máa jẹ́ Roslyn Rosabel ẹ máa jẹ́ oríṣiríṣi ìtìkíní kan ẹ máa túṣe orúkọ tí ò mú ìrí Ọlọ́run bá yín ẹ rò pé téèyàn bá ní owó nìkan òun ni ó rí ojú rere pẹ̀lú Ọlọ́run irọ́ o nígbà tẹ́mi ka ọ̀rọ̀ Ọlọ́run
Only fret not when the wicked prospers. Only because they will soon be cut off. Psalm 37 Eloka. Ó ní má ṣe dára má jẹ́ kí inú rẹ bàjẹ́ nígbà tó bá rí àwọn èèyàn búburú tí wọ́n ń ṣe rere, ó nítorí wọ́n dàbí koríko tí a máa ké kúrò. So nítorí náà tẹ́ ẹ bá ní owó tẹ́ ẹ ní ọlá, gbogbo ẹ̀yin onítíátà, ẹ̀yin olórí eré ìtàgé àti dárúkọ yín gbogbo yín látòkè délé, tẹ́ ẹ bá ní owó, tẹ́ ẹ ń rí jẹ, tẹ́ ẹ ń rí mu, tẹ́ ẹ ń ra mọ́tò jíìpù oríṣiríṣi tán fi ń dàṣí yín, ìyẹn ò sọ pé torí pé ẹ jẹ́ ẹni tó ṣètẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run. Irọ́ ni. In fact nínú ayé tá a wà yìí àwọn èèyàn kà ló máa ń prosper. Àwọn èèyàn kà ló ń prosper. Ẹ lè rí olóòótọ́ kó máa ṣe yànfùyànfù káàkiri. Àwọn èèyàn búburú, àwọn because ọ̀nà ẹ̀rú, ọ̀nà tí ò dùn mọ́ Ọlọ́run nínú, tí èṣù máa fi pa wọ́n run, òun náà fi ń kó ọ̀rọ̀ jọ. Wá mọ̀ pé aṣiwèrè tó kọ́rọ̀ jọ tí ò mẹ́ni tó máa ná. Aṣiwèrè kọ́rọ̀ jọ kò mẹ́ni tó máa ná. Da green dà lánàá, da green. Àbí ẹ rántí da green ni. Òun dà lónìí. Gbogbo àwọn tán ní dà lánàá tán ní. A ní kò sẹ́ni tó máa wá sáyé tí ò ní kú. Ẹ má fogun ṣeré kéré, ogun ti wọlé, ogun ti dé. Ogun Fúlàní, ogun ISIS. Àwọn Amẹ́ríkà wọ́n ti kéde yìí, British ti kéde. Wọ́n ní wọ́n ti rí wọ́n sọ̀kalẹ̀ wá sí ilẹ̀ Odùduwà. Ṣé ńgbà tó bá dé ṣé ẹ máa lọ rìásà o, ẹ máa lọ shoot movie nínú ogun, ẹ máa lọ shoot movie nínú ogun àbí ìgbà ilẹ̀ yín máa kó irinṣẹ́ lẹ́ máa lè kó irinṣẹ́ yín síta àbí ẹ̀ ń dúró de nígbà tí ogun bá ti ṣẹlẹ̀ tán ẹ wá lọ shoot movie ẹ̀yin tó bá kù tí ò bá ti pa gbogbo yín tán ẹ wá ní ẹ fẹ́ shoot movie ogun adúláwọ̀ ẹ wá táìtù ẹ ogun bìrìmù àmọ́ táìtù tẹ̀ máa torí ẹ láìka àwọn táìtù gan ogun bìrìwò ogun kinní kan ogun ayé kinní kan ẹ wá gbé síbẹ̀ àwọn èèyàn tún máa rà wọ́n á tún máa wò yín ìgbé ayé àgàbàgebè bẹ́ẹ̀ bá lè dìde báyìí kí gbogbo yín jáde síta kẹ́lọ Instagram competition lẹ́tẹ̀ wá ń fàyè yín ṣe báyìí competition àtẹ̀bú ẹ máa búra yín ẹ máa yẹ̀yẹ́ ara yín káàkiri kò sápẹrẹ rere lára yín mọ́ àfàwọn kọ̀ọ̀kan kí má máa kó gbogbo yín pọ̀ torí ẹrú kan ní mú ni bú gbẹ ẹrú a sì ná àwọn kọ̀ọ̀kan nínú yín tó jẹ́ pé ọmọlúàbí ni wọ́n mo tiẹ̀ ń bá wọn kan ṣèpàdé mo ní àwọn máa wù mí kí wọ́n fi ife ẹ̀yìn kan fi dá ẹnìkan lọ́lá ẹni tí mo fẹ́ràn bóyá kí n tiẹ̀ sọ mo fẹ́ràn Ibrahim Chatta mo fẹ́ràn ẹ̀ gidi gan ni Ibrahim Chatta yín bólẹ̀ wá o èmi fẹ́ràn yín gan ni in fact you are my world best tán bá ń sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n mo náà bo world best ẹ jẹ́ ká kàn sọ bẹ́ẹ̀ torí kò sí tí ẹ lè heart ọba òkè fún yín lẹ́bùn ó fún yín ní gbogbo ẹ̀tàn ni ẹkún nílé ẹkún níta mo sì mọ̀ pé olódodo kí ló dé tẹ́ ẹ lè jáde síta ẹ mọ èdè ẹ mọ ìtàn Yorùbá yìí àbí Ṣàgàtú nìyẹn ni Ṣàgàtú ní ibi táyé dà náà nìyẹn Bobrisky ẹ gbé Bobrisky yẹn ṣẹgbẹ kan ẹ má dárúkọ ìyẹn ń bí báyìí ẹ jọ̀ọ́ à ń sọ̀rọ̀ nípa àwọn tó ní ẹ̀bùn tọ́bọ̀ òkè fi ẹ̀bùn sínú ayé wọn ẹ̀bùn rere tí wọ́n tá a ti rí nígbà tá à ń dàgbà láti kékeré tá à ń rí nínú ayé wọn báyìí tó ń fi ṣeré tí wọ́n fi ń kọ orin tá a ti kẹ́kọ̀ọ́ nú ẹ̀ orin míì máa gbọ́ báyìí máa dẹ̀ máa sunkún máa gbọ́ orin mi orin ni o máa dẹ̀ máa kọ́ tomijé lọ́nà ẹ má wọ mo wà emotional gan máa dẹ̀ máa kọ́ tomijé máa ronú lórí orin yẹn ibi tá a ti ń kẹ́kọ̀ọ́ nìyẹn ní tán fi kọ́ wa nìyẹn bàbá mi á jókòó pé tó o bá gbọ́ orin wo àwọn ọ̀rọ̀ inú ẹ̀ pé ọ̀rọ̀ inú ẹ̀ o pé èwo ni ó ṣe é láǹfààní èwo ni ó dùn èwo ni ó máa tó ayé ṣe èwo ni ò dá nínú orin wọn máa analyse ìgbà míì a jọ jókòó pẹ̀lú àwọn bàbá yẹn a máa gbọ́ orin báyìí á ní ó yá kí lórin yẹn sọ kí ni ó kọ́ wa kó ṣe gbogbo ẹ̀ kò sí yẹn máa ń sìn ẹ má sọ tàwọn ọmọ ayé ìsìn yín o tó yẹ pé jágajàga ni orin jágajàga orin tí ò ní ìtumọ̀ orin tán máa fẹ̀ di ayé síta
tán máa gbé ọyàn obìnrin síta tán ti fi bayé jẹ́ tó owó náà ni anáwó náà ni a máa ṣe nǹkan o. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà republic á dúró òmìnira á dé. Bóyá ẹ ti rò pé kò ṣeé ṣe torí ẹ ti bayé jẹ́ jù, ẹ ti gbàbẹ̀ tẹ́lẹ̀ jù, ẹ ti jẹ́ ńlẹ̀ egún jẹ́ ńlẹ̀ ọ̀ka jẹ́ ńlẹ̀ ṣèbé, ẹ ti jẹ́ nílé eku, ẹ ti jẹ́ nílé ẹgbẹ́ bọ́dì ẹ ti jẹ́ nílé eku, ẹ ti jẹ́ nílé kí náà ń pè ẹ ti jẹ́ nílé ọ̀fọ́n kò sílé ẹranko kẹ́ranko tẹ́ ẹ̀ tí ì jẹ tán. Báwo lè ṣe wá fẹ́ sòtítọ́? Ṣùgbọ́n èmi wá fẹ́ fún yín, èmi àwọn ọmọ yín àwọn ẹlẹ́dàá rán mi sí yín wọ́n ní kí n sọ fún yín pé ẹ jọ̀ọ́ pásìkò ti tó kẹ́ ẹ ronú kúwàdà kẹ́ ẹ gbé ìgbé ayé. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin a fẹ́ kí gbogbo yín ronú, gbogbo ẹ̀yin onítíátà 2023 lẹ́ ń dúró dè tẹ́ ẹ máa hit ẹ máa hit 2023 ọbẹ̀ àtúnsọ ọbẹ̀ ẹkú ló máa sọ tẹ́ ẹ bá fi gbowó yà. Ẹ̀yin onítíátà tẹ́ ẹ bá gba owó APC àbí PDP àbí olóṣèlú kankan ọbẹ̀ ìbínú Ọlọ́run lẹ fẹ́ gbà sínú ayé yín sínú ọmọ yín. Bẹ́ẹ̀ ni torí pé eléyìí tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tí mọ̀ bóyá nǹkan tẹ̀ máa du 2023 tí mọ̀ tó máa ṣẹlẹ̀ kí ọdún nǹkan tó parí ní ète tí àwọn Fúlàní tí ń pètèpèrò wọ́n ní gbé ẹni bo ni wọ́n gbé náà fẹ́ gbé sí dìde báwọn gbé. Báwo ni wọ́n ṣe ní jù sílé yín? Báwo ni wọ́n ṣe ní fi ń ṣe ètùtù? Sì fẹ́ kàn fi ń ṣe ètùtù torí ẹ̀bùn lẹ jẹ́ fún ilẹ̀ Odùduwà. Ẹ̀bùn ohun àlùmọ́nì lẹ́yìn náà jẹ́, kì í ṣe pò nìkan lóhun àlùmọ́nì. Ẹ̀bùn lẹ jẹ́ ẹ̀bà èké tó fún yín ní ẹ̀bùn tó fún yín ní ọgbọ́n tẹ́ fi ń ṣayé yẹn. Ó ní nǹkan tó fi fún yín bẹ́ẹ̀, ibo lẹ fẹ́ parí ẹ̀ sí? Tí 2023 bá ti ń bọ̀ ìtọ́dá ti ń gbọ́ fìrìnfìrìn. Bàbá mi Ògògó nígbà tó ṣe ẹlẹ́wọ̀n ṣe mọ fíìmù yẹn múvì yẹn ẹlẹ́wọ̀n tí ríbi tí Ògògó bàbá Ògògó tó ti máa kí n ṣe rékèrè kan mo tiẹ̀ máa rò pé àbí bàbá yìí gan bóyá ó tiẹ̀ kàn kórìíra kó máa ṣe ó máa ti mọ̀ wípé ẹni tó máa sòótọ́ ọ̀rọ̀ ni tó máa dúró lórí ọ̀tọ̀. Ṣùgbọ́n ṣó lóòtítọ́ ni yín bàbá Ògògó lóòótọ́? Ṣó òótọ́ lẹ máa ń sọ tòótọ́? Ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nínú múvì yẹn ṣé bẹ́ẹ̀ ni lẹ rí lójú ayé tó jẹ́ pé ẹ kórìíra kí wọ́n máa kí ikán máa rí ọmọ nìkejì jẹ́ torí ìgbà yẹn ìbínú ẹlẹ́wọ̀n yẹn ó yẹ ẹsẹ̀ yàtẹ̀ mọ́wọ́ tẹ̀ mẹ́sẹ̀ ó lẹ jẹ nínú múvì yẹn bàbá mi Ògògó yàtẹ̀ mọ́wọ́ tẹ̀ mẹ́sẹ̀ lẹ jẹ nínú múvì yẹn a dẹ̀ mọ̀ pé n tó ń ṣẹlẹ̀ lójú ayé òun lẹ fi ṣeré lẹ fi ṣe ìbínú ẹlẹ́wọ̀n òun lẹ fi àdà fún yín bàbá ìbínú ẹlẹ́wọ̀n òun lẹ fi ṣeré nígbà múvì yẹn. Ẹjọ́ tó bá jẹ́ pé lóòótọ́ bẹ́ẹ̀ ṣe rí nìyẹn tẹ́ ẹ kórìíra ìwà ìkà tẹ́ ẹ kórìíra ìrẹ́jẹ ẹ̀rí pa àwọn Fúlàní wọ́n ti ń dú àwọn èèyàn wa lọ́rùn ẹ̀rí bí wọ́n ṣe ń bá àwọn obìnrin wa sùn ẹ̀rí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn lóko ẹ̀rí bí wọ́n ṣe lé gbogbo àwọn àgbẹ̀ kúrò lóko tí wọ́n jẹ́ kó wọ́n ti fẹ́ febi pa wá wọn jálé dáná wọn jálé ṣe kankan mọ́ wọ́n ti gba gbogbo pọ́ọ̀tì wa wọ́n ti gba international airport o gbogbo civil service commission làwọn Fúlàní ti gba o àwọn lọ̀gá o kò sí kankan mọ́ ẹ̀rí gbogbo security post àwọn Fúlàní àwọn Haúsá lọ́gbẹ́ni Buhari ló ti pín sí gbogbo bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin eléré tíátà tẹ́ jẹ́ ti tiwa ẹ wá ń wòran ẹ dákẹ́. Bàbá mi Ògògó ṣé bẹ́ẹ̀ lẹ kúndùn ṣé bẹ́ẹ̀ ni ẹ ń hùwà òtítọ́? Ẹ jọ̀ọ́ bàbá wa Ògògó ṣé bẹ́ẹ̀ lẹ kórìíra ìwà ìkà? Tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe nínú ìbínú ẹlẹ́wọ̀n yẹn òun lẹ kórìíra ìwà ìkà ó yẹ kẹ́ ẹ ti jáde o. Ẹ jọ̀ọ́ ṣé kò yẹ kẹ́ ẹ wá bá wa ṣe ẹ̀mí ò ní gbà báyìí pé wọ́n lè pa àwọn èèyàn mi nípakúpa mọ́ Oòduà la fẹ́. Ẹ mọ̀ bá a ṣe ń ṣe lágbègbè wa pé ọmọ Yorùbá ìfẹ́ la fi ń bára wa gbé èdè tí ò yẹra wa yìí ló ń fa wàhálà ṣe nǹkan kan náà a ti kó wọn mọ́ra a ti fà wọ́n mọ́ra ṣùgbọ́n àwọn náà wọ́n sọ pé wọ́n ti sọ fúnra wọn pé tí wọ́n bá mú ní kókókókó láti ẹ mọ̀ pé àwọn Fúlàní ò nílé ẹ̀yin náà ti fi ṣeré ìrankíran ni wọ́n alárìnkiri ni wọ́n darandaran ni wọ́n ẹ̀rí tán fi màálù ṣe báyìí abẹ́yìn náà ti jẹ màálù ni mo mọ̀ pé ẹ ti jẹ màálù dáadáa ṣùgbọ́n ẹ má jẹ́ kíkiní ìran yín. Bàbá Ògògó bàbá Yínká Quadri kúrámà tẹ̀tẹ̀ àwọn èèyàn àwọn ọmọ sí wọn àti ẹ̀mẹ́ tí ń jẹ́ kúrámà tẹ̀tẹ̀ wọn mọ́ ayé ẹ wò fíìmù ti di dàkúdà
mo wò kan láìpẹ́ tí Kenny George ṣe òòṣà ìyá òòṣà Kenny George ó ń kọ múvì ẹjọ́ ẹlẹ́mìí ni kì í ṣe gbogbo wọn náà ṣùgbọ́n àní gbogbo yín ṣe ibo lẹ dúró sí ibo lẹ wà ṣé bí Yorùbá lẹ fi ń kọ Yorùbá lẹ fi ń ṣe tá a fi ń wò yín tó ń dùn mọ́ wa nínú tá a fi ń kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ṣé báyé yín ṣe rí gangan nìyẹn ṣó ti tọ́ lẹ̀ ń ṣe ṣó ti tọ́ ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe fún wa tẹ́ ń sọ pé tá a máa wo ibi tí eré yẹn tó máa jáde sí àwa náà fẹ́ wo ibi tí ayé yín ń jáde lọ báyìí ibi tí ayé yín fẹ́ dojúkọ báyìí ṣé tòótọ́ ni àbí ẹ̀ ń ṣe kóńkó jabile yẹn ti wà ní comfort zone lẹ́wà ń tiyín kò kàn yín o torí pé ọmọ yín ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín náà ẹ ti rán wọn WhatsApp lọ Bukky right Bukky màmá mi Bukky right sister you be nice person o àti kékeré la ti ń wò yín o níbo ni gbogbo yín wà gbogbo yín ti káwọ́ kọ́ àbí gbogbo yín wòran mama Rainbow Àbẹ̀ní Agbọ́n Madam Sajẹ mama Lọlá Ìdíjẹ Tóyìn Adéyẹmí Abraham Fúnkẹ́ Akíndélé sister Fúnkẹ́ Akíndélé ibolẹwà Jennifer kan ayétòrò kan àti gbogbo part àti gbogbo sísìn àti wò tán kí lẹ fẹ́ ṣe fún wa gangan sórí wíwò náà lẹ fẹ́ pa wá tì sí Odùduwà ọkàn yín òmìnira ọkàn yín Haúsá ló ń ra múfì yín Haúsá lẹ ń ṣe fún Fúlàní ló ń ra ẹ ń tanra yín jẹ ẹ ti wò pé èyí ti kọjá kínní ẹ ti bọ́ sí international ẹ má jí orí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká parapọ̀ ẹ ronú ẹ dìde èèyàn lè ṣe lé fẹ́ǹsì kó ṣe mansion kó kọ́ duplex ikú ò ṣe é mú dé tí kú bá wọlé dé kò ṣe é mú dé tógun bá wọ ìlú kò kàn irú dìfẹ́ǹsì tẹ ní kò kàn Fúnkẹ́ Akíndélé kò kàn Mercy Aigbe Mercy Aigbe ẹ lè máa sọ pé ẹdó Yorùbá náà nìyí Ìyábọ̀ Òjó ìlú ní orí Ìyábọ̀ ti tèmi yìí ń jó àǹtí Ìyábọ̀ Òjó ẹ mọ iye àwọn adúró fan tẹ ní tán fọ́lò yín ẹ jọ̀ọ́ ẹ̀yin àǹtí mi ẹ̀yin bọ́dà mi ẹ̀yin tẹ̀lẹ̀ ẹ̀yin làlá gbogbo yín pátápátá tí gbogbo yín bá dìde ẹ mà ní fan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé tẹ́ ẹ bá ní àwọn tó ń tẹ̀lé yín yìí tẹ́ ẹ bá jáde síta pẹ́rín tẹ́ ní gbogbo ọmọ Yorùbá tó bá ń pọ̀ ọmọ Yorùbá ni òmìnira la fẹ́ lọ fún báyìí ẹ jọ̀ọ́ ṣé àti jàjà ṣẹ́gun báyìí ṣé àti jàjà ṣẹ́gun ṣùgbọ́n ẹ fẹ́ kí wọ́n ṣé ẹ fẹ́ torí ká má bàa yọ yín lẹ́gbẹ́ pé bàbá Latin ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin lolórí wọn báyìí bàbá Latin nígbà tí mo mọ bàbá Latin ò kì í kú nínú múvì bàbá Latin ẹ̀ kì í kú nínú múvì mo fẹ́ mọ̀ dájú pé ẹ kórìíra ikú ẹ fẹ́ kú ẹ̀ẹ́dẹ̀ ní kú mọ́ wa lójú àwa náà ní kú mọ́ yín lójú ṣùgbọ́n nísìnyí nígbà tá a mọ̀ orí òtítọ́ lẹ máa ń sọ ẹ máa ń sọ òtítọ́ nínú mi tí ẹ máa ń tá a bá ti rí mọ́ bàbá Latin nínú eré báyìí inú wa máa dùn ni bàbá Latin ṣé bẹ́ẹ̀ ṣe rí gangan nìyẹn ṣé ẹ fẹ́ ọmọ ni ṣé ẹ fẹ́ àwọn ọmọ Odùduwà ṣé Igbo movie lẹ fẹ́ lọ máa act nísìn ẹ lè sọ pé Igbo movie òun lẹ fẹ́ máa act àbáwọn Igbo lẹ fẹ́ máa act fún bàbá Latin torí ẹ̀yin lo lórí wọn sí àbí wọ́n ti yọ lórí wọn ni ṣé olórí mi tún wọ̀ mí ò mọ̀ bóyá olórí mi tún ti wọ̀ o wọn lọ́pọ̀lọpọ̀ múfin yìí ò tiẹ̀ make sense mọ́ ọyàn náà kó síta àti dì kò tiẹ̀ sábò mọ́ ṣé bí nǹkan tó ń bá ní nǹkan àlùmọ́nì inú ilẹ̀ náà ti máa ń rí bí ìpamọ́ tó bá rí nǹkan àlùmọ́nì báyìí wàá bò gbogbo ẹ̀ pápápá ṣùgbọ́n nísìn àwa mọ̀ bóyá àwọn nǹkan yẹn ń ṣe nǹkan àlùmọ́nì mọ́ ní tiẹ̀ lọ́bẹ̀ yẹn lónìí. bẹ́ẹ̀ ni Afọláyan Kúnlé Afọláyan àti okorúkọ Afọláyan kan náà o ẹ bá mi dárúkọ Afọláyan kejì o mi ilé a lè fọgẹ́ẹ̀tì wọn torí wọ́n nípa tán kó àwọn náà ṣe àwọn èèyàn darí a lè fọgẹ́ẹ̀tì àwọn musician wa àwọn politician wa ká lè ṣe wọn ká lè mọ̀ pé àyè tí wọ́n jókòó sí yẹn àyè tí ò dá ní àyè ẹlẹgẹ́ ni Àrẹ̀mú Afọláyan ẹ ṣe nígbà tí ọ̀rọ̀ kinní kan ṣẹlẹ̀ yẹn tẹ̀ máa ń sọ̀rọ̀ síta wọ́n máa ń bú wọn ṣeré
bọ̀dá mi Àrẹ̀mú bọ̀dá Àrẹ̀mú ẹjọ́ mi tí gbóhùn yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tí wọ́n mú ẹnìkan tí wọ́n ní wọ́n máa gbowó rẹ̀ ní má bínú pé mò ń sín bọ̀dá mi jẹ bí bọ̀dá mi ṣe máa ń sọ̀rọ̀ nù torí pé ọ̀rọ̀ wọn máa ń dùn mí nínú ó máa ń dùn mọ́ mi nínú. ẹ ṣe ń jàre bàbá mi Ààrẹ Adébísí wọ́n ní kí n má forget wọn àwọn kan náà ní ká forget lè forget wọn ni torí impact tí wọ́n ń kó lórí orílẹ̀-èdè Odùduwà kì í ṣe kékeré títí wọn tọrọ wọn bá yanjú lásán ẹ jẹ́ kí n sọ fún yín 50% ọ̀rọ̀ Nàìjíríà ọ̀rọ̀ orílẹ̀-èdè Odùduwà ó ti yanjú ara àwọn nǹkan tán kó bá wa nìyẹn bọ̀dá mi jáde bọ̀dá rẹ̀ mú bọ̀dá mi ní kò ní dáa fún bọ̀dá mi bá bẹ̀rẹ̀ èpè ló bẹ̀rẹ̀ èpè yìí pé kò ní dáa fún yín ẹ mọ bí bọ̀dá mi ṣe máa ń búyàn tán máa ń sọ̀rọ̀ yẹn kò ní dáa fún yín ẹ̀yin kí ni òfò lẹ́ẹ̀ṣẹ̀ dànù ẹ wá ń lọ gbowó ẹ wá ń lọ ṣe kinní kan ẹ bá ń fi nọ́mbà ránṣẹ́ bàbá mi Adébísí ẹ bá ń fi nọ́mbà bọ̀dá rẹ̀ mú ránṣẹ́ mo láìkì bàbá yẹn ó tú wọn síta ó ṣe gbogbo ẹ̀ àdẹ́gbúrò bọ̀dá mọ́ o mo lérò pé wọn fún bọ̀dá lówó wọn compensate wọn ẹ lè ṣe bẹ́ẹ̀ bọ̀dá rẹ̀ mú àsìkò tẹ́ máa dìde nìyí àsìkò tẹ́ máa pariwo fún wọn ni pé ẹ já lọ kò ní dáa fún yàrá ya àwọn Fúlàní tí wọ́n ń pa àwọn èèyàn yín o bẹ́ẹ̀ ṣe máa ń sọ àsìkò tẹ́ máa jáde lélẹ́yìí tẹ́ máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ Babájídé Kòsọ́kọ́ mo ṣe máa gbàgbé bàbá yẹn àwọn àgbàlagbà òṣèré nìyẹn Babájídé Kòsọ́kọ́ gbogbo ẹ̀yin tí mi bá dárúkọ lẹ́nu mo mọ̀ pé táwọn èèyàn mi bá ti ń pè wọ́n máa dárúkọ yín wọ́n máa mo fẹ́ kẹ́ bá mi pè wọ́n ní tẹ́ bá ti ń pè ẹ máa bá mi pè wọ́n pé kí ni wọ́n ń ṣe kí ni wọ́n fẹ́ ṣe ẹ má ṣeré kéré táìtù tiwa lónìí nìyẹn ẹ má ṣeré kéré ogun yóò ṣe dúró wò ẹ má ṣeré kéré Babájídé Kòsọ́kọ́ ẹ má ṣeré kéré Fẹ́mi Adébáyọ̀ ẹ má ṣeré kéré má fogun ṣeré kéré Ọdúnládé Adékọ́lá èèyàn mi àtàtà ẹ má ṣeré kéré ẹ má fogun ṣeré kéré ẹ jọ̀ọ́ ẹ kúrò ní ipò tẹ́ wà yẹn à ń ṣeré àṣekínní kógun ò ṣe dúró wò tẹ́ ẹ bá rógun rí àwárógun rí èmi rírí ẹ má ṣeré kéré ẹ jọ̀ọ́ ogun ti wọlé ó ti wọlé àti wọlé kílẹ̀ ń hàtì tẹ́ ẹ bá lè ṣe gbogbo ohun tẹ́ ẹ ti ń hàtì láti ọdún yìí ẹ má ṣeré kéré Ọdúnládé Adékọ́lá ẹ má ṣeré kéré ó tún korúkọ àwọn kankan tí mi ò mọ̀ tí wọ́n jẹ́ pé wọ́n popular máa ń ṣe àwọn múfì pàtàkì gan ẹ má ṣeré kéré ẹ má fogun ṣeré kéré torí tó bá dé gbogbo ẹ̀yin olórin gbogbo yín ló máa dé bá gbogbo yín pátápátá ló máa dé bá ẹ̀ ní ríbi lọ ẹ̀ẹ́dẹ̀ mọ wọ́n ní mọ bí tó máa gbà wọlé mọ bóyá gbàlá yín gan ló máa gbà wọlé ti rí ṣe bó lórin kan náà ṣá lórí yín Fúlàní kan ló ṣá lórí Bàbá Délé Odùlé ẹ ṣeun ṣebí Fúlàní ló ṣá lórí erékeré lẹ ń fi ogun ṣe ẹ jáde síta ẹ jẹ́ ká mọ kọ́lọ̀ yín ẹ jẹ́ ká ẹ mọ̀ pé ní ayé wọn Nàìjíríà a ti dáríjì yín gbogbo ẹni tó bá ti gbowó lọ́wọ́ APC tẹ́ ẹ gbowó PDP tẹ́ ẹ gbowó lọ́wọ́ YYJ tẹ́ ẹ gbowó lọ́wọ́ FFF tẹ́ ẹ gbowó àti ẹ̀fẹ́ mọ inú ẹgbẹ́ tẹ́ ẹ ti gbowó àfẹ́ mọ́wọ́ Jagaban Tinubu tẹ́ ẹ ti gbowó àfẹ́ mẹ́nibọ̀dì kò sẹ́ni tọ́lọ́run ò lè lò fún yàn ṣùgbọ́n kẹ́ ẹ wá má dúró nínú òtítọ́ kẹ́ ẹ rí òtítọ́ ńlẹ̀ báyìí kẹ́ ẹ má ṣòtítọ́ kẹ́ ẹ wá ṣẹnu múvú torí wọ́n ti fún yín mílíọ̀n kan rí wọ́n ti fún yín ní 3 million 30 million rí wọ́n ti ran kínní tíátà yín ìyẹn ló sọ pé ló wá gba òtítọ́ àtòdodo yín lẹ́nu yín. ẹ jọ àní mo tún bí yín lẹ́ẹ̀kan sí ṣé Haúsá ló ń wo múvì yín àbí èdè Haúsá èdè Fúlàní òun lẹ fi ń ṣe sinimá gbogbo tẹ́ ń ṣe ṣé tẹ́ bá nígbà tẹ́ bá máa ṣe sinimá ń sìn tẹ́ fẹ́ hit sinimá yẹn dáadáa tẹ́ fẹ́ kí múvì yẹn tẹ̀ dáadáa mọ bí tẹ́ máa gbé lọ ẹ̀yin ò ṣe rú lọ sí Kaduna kẹ́ rú lọ sí Kano ẹ̀yin ò ṣe rú sinimá yín kẹ́ rú lọ sí Maiduguri kẹ́ rú lọ sí Maiduguri kẹ́ rú lọ sí Sokoto ó ṣe jẹ́ Èkó àwọn ilẹ̀ Ìlọrin o Èkó Òṣogbo ibẹ̀ náà lẹ máa ń ru sinimá yín lọ ó wá délẹ̀ ń sìn Odùduwà àwọn ń pa wọ́n lè jáde lè sọ̀rọ̀ ẹ̀yin náà lè sọ pé ẹ jẹ́ ká dá dúró ṣé tẹ́ bá dá dúró ẹ fẹ́ kú ni ẹ ṣeun ìyá mi ẹ káàbọ̀ sórí ètò. Yes ma ẹ kú ètò Ọlọ́run á tún tẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ ṣe ń sáré gbogbo lórí gbogbo ọmọ Odùduwà Ọlọ́run á ṣẹ́gun fẹ́yìn náà. ṣé ti rí nǹkan tí mo fẹ́ sọ lórí àwọn òṣèré tẹ́ ń pè tẹ́ ń dárúkọ yẹn ó dàbíi pé ẹ tí ì rí latest kínní wọn
tí wọ́n sọ tán jáde fún ṣe revolution kan ẹ bá mi gbé latest yẹn jáde fún ẹgbẹ́ sáyé. wọ́n sọ pé àwọn bíi Jídé Kòsọ́kọ́, Rónkẹ́ Òjó Òṣòdì Òkè àtàwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ àwọn eléré wọ́n sọ pé kill corruption not Nigeria ṣáwọn yẹn lẹ́rù pé wọ́n sọ ìyá mi ẹdúró mo fẹ́ ká mú díẹ̀díẹ̀ ẹ ṣeun fún information tẹ́ gbé wá yẹn mo fẹ́ kẹ́ ẹ máa bá mi là á ṣé ẹ mọ̀ pé a ní àwọn ìyàbọ̀ pọ̀ láàrin wọn ẹ jọ̀ọ́ ẹ máa bá mi là wọn tẹ́ ẹ bá rìn yẹn láàrin wọn. òun náà mo ṣe sọ pé Òṣòdì Òkè Rónkẹ́ Òṣòdì Òkè à ń gbọ́ yín. so ẹ wo àwọn yẹn nígbà tó ń sọ pé kill corruption not Nigeria ṣé mo pé Odùduwà àkọ́tà ń pariwo ni pé kill Nigeria before it kills you but now àwọn sọ pé kill corruption not Nigeria because mo wo ẹ̀yin náà imagine láti ìgbà táwọn fúnra wọn ti dáyé because mo mọ̀ pé bàbá Kòsọ́kọ́ wọ́n ṣàtòmí bí lọ́mọ at least wọ́n nírú mi lọ́mọ wọn so láti ìgbà táwọn ti wá dáyé yẹn ṣé wọ́n ti rí pé corruption wọ́n rí country kan náà ṣe pa corruption rẹ̀ tó tálí ìlú òyìnbó gan tá à ń pariwo is there no how in any way in any corner tí corruption ní wà kámá tí wàá sọ pé location 419. nígbà wo ẹjọ́ ìyá wa nígbà wo ni wọ́n jáde torí mo mọ̀ pé Nàìjíríà lẹ́wà. I saw it last week orí dòna wọn ní tẹ́kẹ̀ ọ̀rọ̀ òkèrè tí ò bá lẹ́kàn á máa dì kan because gbogbo wọn náà show pictures every one of them including the lawyers tí gbogbo wọn jáde tó ń protest lórí ọ̀rọ̀ kill corruption no ẹ̀yin náà imagine ìgbà wọn sọ pé kill corruption not Nigeria ẹ wo statement yẹn ṣé statement yẹn 2014 yẹn ṣé 2014 láti sọ̀rọ̀ Odùduwà ni ẹ wo statement tí mo bá yín sọ tó sọ pé kill corruption not Nigeria. Okay. So statement here is not meant for 2014 it's meant for at least here ṣáà ni mo push lè rántí about 2-3 months mo ṣe join program ẹ̀gbọ́n mi Koiki so ẹ wá sọ fún mi statement yẹn pé kill corruption not Nigeria statement yẹn is for this year not 2014 tó ń sọ yẹn. ẹnìkan sọ pé yes it's true kọ́là a máa wá tó ń jó títọ́ ẹ má wọrí ìyá mi a ní gbogbo ẹ ló máa yanjú wọn ò rí bí ṣáṣí wọn ò rí àìdá òtún káwọn èèyàn wo dáadáa. ẹ wo mo fẹ́ sọ nǹkan èmi ni mò ń sọ̀rọ̀ lẹ́ǹkan pé forget about them. Okay. Yes tó yẹ yín sísá mi now ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ mọ̀ nǹkan kan ilé Èbúté Mẹ́ta dáadáa ọmọ Èbúté Mẹ́ta ibi tó bí èmi sí nìyẹn gbogbo wọn pátápátá gbogbo àwọn eléré tẹ̀ sọ yẹn Èbúté Mẹ́ta ló ti dìde ọdún fáàní nǹkan tá a ti rí ni àwọn tó ti bá jẹ ni wọ́n ṣe ń gbọ́ kó tó lè jọ ìwà àwọn yẹn sì máa pẹ́ ẹ̀yin ò lè tó bá wà ẹ ní sùúrù ìyá mi ẹ ní sùúrù tó bá wà lórí aago tó bá ń gbọ́ báyìí gbogbo wọn ti jẹ pẹ̀lú Tinubu gbogbo wọn ń ṣe ìdọ̀ tó bá gbé Tinubu ò ní jẹ kó ọmọ máa ti ju Tinubu ò ní jọ jẹ àfi tí nǹkan kan bá ba àwọn náà kò yé yín sìn so nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín nìyẹn àfi tí nǹkan kan bá ba àwọn náà tí nǹkan kan bá bá wọn. ó dẹ̀ máa bà wọ́n báyìí náà ó máa ó ti ń wọlé bọ̀. tí nǹkan bá ti bà wọ́n oníbọ̀bọ̀ comedian kan tí yẹn náà wá pariwo kò sẹ́nibọ̀dì tó pè kí bọ̀bọ̀ yẹn tó wá pariwo Ṣèyí lọ ẹ bá mọ Ṣèyí lọ. mo mọ Ṣèyí lọ mo mọ. ẹ mọ̀ pé ó ṣẹlẹ̀ sóhun recently tó bẹ̀rẹ̀ sí pariwo ìgbà tán ló ń gbowó l'Àbújá wọn ọmọọgbà yẹn so tí kan náà bá ti bà gbogbo nínú wọn mo gbàdúrà pé èyí tó bá ti join wa nínú wọn ìdílé tiwọn náà kó bá wọn bẹ́ẹ̀ tó bá ti bà wọn bẹ́ẹ̀ ẹ rí i pé wọn ò ní fọ́ọ̀sì wọn gbogbo ìtẹ́ ìṣẹ́ ń sọ yìí ṣé wọn ò gbọ́ ni ṣì mọ́ gbọ́ gbogbo ìtẹ́ ń sọ yìí ẹ rí i pé wọ́n máa ti join queue yẹn ẹni tó bá kàn ló mọ̀ ṣe báwọn lọ ń tọrọ owó lọ́wọ́ politician ni gbogbo wọn pátá látòkè délẹ̀ APC ló ń ṣe ṣẹfẹ́ gbọ́ APC mo ti sọ fún yín sí nìyẹn ẹ máa bẹ tó lọ ẹ ṣeun bàbá mi ẹ ṣeun APC nǹkan tí kọ́là wá sọ yẹn wọ́n ṣeun gan-an ni fún ìṣínilójú tó ń fún wa bó tiẹ̀ jẹ́ pé gbogbo wa náà la mọ̀ wípé ọ̀jẹ̀gùn jẹ nílé orò òun ni wọ́n kì í ṣe pé àkúkú mọ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹ̀tọ́ ti wa ni gẹ́gẹ́ bí àwa tá à ń jàjàgbara tá à ń jáde síta ké sí àgbà ilé kó má dàbí pé wọ́n pe wá ní wọ́n jẹ́ adásí ni wọ́n ṣe kíní kan olóyìnbó ní paraventure a máa rí ẹni tó máa ní òun fẹ́ ronú pìwàdà láàrin wọn ní MC Olúọmọ òun ló lórí wọn òun ní pé wúkiri òun ní gbogbo yín ẹ fẹ́ kí wọ́n ṣayín ládàá ìgbà wo náà dàdé òníwọ̀n nígbàdà wá sí pàkọ́ yín ẹ fẹ́ kí wọ́n mú ìdà kọjá lórí ẹ ṣe ń gbowó ẹ̀jẹ̀ owó ẹ̀jẹ̀ tí wọ́n ń gbọ́ òun lẹ́yìn sì ń gbọ́ wọ́n ń ná fún yẹn ń gbà
mọ̀ ìgbà wo ni kò ní wọlé tọ̀ ẹ̀yin náà òun la ṣe ń kéde ìwàásù làwa ń ṣe fún yín à ń ṣe ìwàásù pé ká ẹ ronúpìwàdà bóyá ẹ lè ronúpìwàdà òun la ṣe ń kéde òun làwọn ò ṣe lè sinmi. Hello ìyá mi. Yálà ìyá o. Ẹ kú ètò. Ìyá dé o. Àwọn ìyá tó jìyà lọ. Ẹ̀yin lẹ wà lórí ètò yìí báyìí. Ẹ káàbọ̀. Àwọn eléyìí jẹ́ ń lé orò jẹ́ ń lé egúngún ni wọ́n. Torí ẹ̀ mo ṣe pè wọ́n lọ́gà. Jẹ́ ń lé orò jẹ́ ń lé egúngún ni wọ́n and then ẹ jẹ́ kí a sọ òótọ́ ọ̀rọ̀ tá a bá wí bẹ́ẹ̀ àkúbẹ̀. Kán tó ṣe fíìmù wọn á lọ ṣẹ̀yọnú àwọn àgbà. Wọ́n á lọ ṣe gbá wọn á lọ ṣàwo sára. Ẹ jọ̀ọ́ ṣé pásítọ̀ àbí babaláwo àbí mo ní ṣé pásítọ̀ àbí aláàfáà ló ṣe. Ṣé mọ̀ wípé ìṣẹ̀ṣe náà lọ fi ń ṣẹ̀yọnú àwọn àgbà. Ṣé ti wá rí bẹ́ẹ̀ yẹn. Ìyẹn lọ ẹ lè rí wọn kọ́ bọ́ síta o á kú ṣe ṣàṣà ni nínú wọn tó ń bímọ sí Nàìjíríà àwa ara wa dẹ̀ là ń bí là ń ṣe ló ń wà tó bá travel wọ́n máa dóko wọ́n máa ralé síbẹ̀ tí ò ralé síbẹ̀ fẹ́fẹ́rìtì ni wọ́n ń ṣe wọn ò lè jà fún wa o so ẹ̀yin náà mọ̀ nígbà yẹn wípé ìgbà tí a bẹ̀rẹ̀ struggle yìí èmi ni màá máa bọ́ síwájú ni màá máa bọ́ sẹ́yìn màá máa ṣe iwájú màá máa gbẹ̀yìn pé ká ṣe ká fi gbogbo ara ṣe ẹ rí mi kí n dẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ nísìnyí nǹkan tó fà á ni wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kí ló ti ń porúkọ ẹ̀ Gani Adams ó ti sọ ó ní kò kárí ṣẹ́dẹ̀mọ̀ mùsùlùmí ló máa ń sọ wípé kò kárí àlùwàlá tó kárí báyìí ẹ jẹ́ kí gbogbo wa jọ máa wò ẹnìkan sọ ní kò tí ì kárí ní Nàìjíríà gbogbo àwọn ọmọ Yorùbá tó wà nílé wọn ò tí ì gbọ́ pé à ń jà fún òmìnira mo ní kò sí problem nígbà Fúlàní bá dé ṣé kò ti kárí nìyẹn lọ́kàn náà ni nǹkan kárí. ẹ lè gba everybody tán o ẹ lè gba everybody tán àwọn tẹ́ máa gbà lẹ́ máa gbà àwọn tẹ́ ẹ̀ ní gbà ẹ fi wọ́n lẹ̀ Fúlàní á dé tí Fúlàní bá dé ojú gbogbo wa ni ó ṣe o mi ò rí jù bẹ́ẹ̀ lọ ìyá mi ó dàbọ̀. ẹ ṣeun ìyá wa o a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin èèyàn mi ẹ tún gbọ́ làbárí ọ̀rọ̀ báyìí wọ́n ní àwọn tá a ní kán máa ṣeré fún wa kì í ṣe pé wọ́n ń ṣeré o ọ̀dọ̀ ẹni tán lọ ṣèwádìí nìyẹn kò ń ṣe pé wọ́n ní bóyá wọ́n fẹ́ ṣeré torí wọ́n fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n wọ́n ń ṣeré torí pé àwọn tó gbówó sílẹ̀ fún wọn a jẹ́ pé owó iná ní nǹkan o owó tó máa wó yín mọ́lẹ̀ nígbà tógun bá dé owó tí ò ní lè tán ogun kò yẹ kí a rí ẹnìkankan nínú ọmọ Odùduwà tó máa sọ pé òun tó ń dúró pé àwọn ògbọ́n nílùú mú wọn lẹ́rú o àwọn ògbọ́n ní àti ẹ̀gbọ́n àwọn tó wà lábúlé wọn lè má gbọ́ ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ní kinní kan tẹ́ ẹ̀ bá gbọ́ lẹ́ máa sọ pé ẹ̀ ń gbé MC Olúọmọ dìde ẹ̀ gbọ́ lẹ́ ń gbá àwọn Koko Zaria dìde tẹ́ ẹ ní pé kán máa lọ máa dí protest hàn ẹ dúró protest mo tiẹ̀ trust yín mo trust ẹ̀yin MC Olúọmọ I trust yín ẹ̀yin kò ní fẹ́ jẹ́wọ́ torí pé orí ilẹ̀ Odùduwà yẹn òun lẹ ti jẹ òun lẹ ti mú òun lẹ ti ná òun lẹ ti lò orí ilẹ̀ Odùduwà ní gbogbo yín lẹ ti jẹ́ nǹkan tí ẹ jẹ́ lónìí ní orí ilẹ̀ alàyè orí ilẹ̀ Odùduwà omi Odùduwà lẹ́mu Odùduwà ló wẹ̀ yín orí ilẹ̀ Odùduwà orí ilẹ̀ Káàárọ̀ Oòjíire nílẹ̀ Yorùbá ibẹ̀ ni a fi ẹni tí wọ́n bá fi orí rẹ̀ sọ tó jẹ́ pé ó fi ẹsẹ̀ rìn wá òun ló jẹ́ pé tẹ́ ẹ bá ṣe ohun ìdíwọ́ kan fún ọmọ Odùduwà pé kí òmìnira Odùduwà kó má bọ́ sí òun lẹ̀ ní tẹ́bọ̀n bẹ́ẹ̀ òun ni ò ní dìde kó kọjú ìjà sẹ́yìn gangan fún ara yín ṣó yẹ kán máa bẹ ọmọ Odùduwà kankan láti dìde fún òmìnira ẹ̀yin ti yó ẹ ti jẹun ẹ wá di ẹ̀dọ́níṣẹ́ agbanipa ẹ̀dọ́níṣẹ́ agbanipa ló ilẹ̀ tó ń sàn fún wàrà ẹ̀yin wá sọ ilẹ̀ Odùduwà níbi tí wọ́n tí Odùduwà tó ń ràdòbó tó yẹ pé tí àlejò tó bá sáwọ ilẹ̀ yẹn báyìí tó bá sáwọ ilẹ̀ yẹn báyìí ilẹ̀ yẹn ló máa gba àwọn èèyàn ńlẹ̀ ibẹ̀ làbó wà kò sógun tó ń léni nílẹ̀ Odùduwà ibẹ̀ lẹ́yìn wá fẹ́ fi ṣe ilé ibi tó ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ tó ti ń pààyàn tó ti ń kúnyàn sí wẹ́lẹ́wẹ́lẹ́ ọmọ ènìyàn
ọmọ ènìyàn kò tiẹ̀ wá síbẹ̀rù ọlọ́run kankan fún yín mọ́ kò síbẹ̀rù Odùduwà ẹ ti ta tán kò tiẹ̀ lè jọ mí lójú ẹni tó bá ti ta ọkàn rẹ̀ fún èṣù ẹ̀ẹ̀mẹ̀ṣù owó lè ṣù ẹni tó bá ti tọ ọkàn rẹ̀ tó ta ọmọlúàbí ẹ̀ nítorí owó ó ti di ọ̀tá ọlọ́run ó ti di ọ̀tá Elédùmarè ẹ̀yin wá ròyìn pé gbogbo àwọn tó ń ṣe yẹsà fún yín bàbá o tuale tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ fún yín tọ́nà pé jaguar bottle sword arrow tí wọ́n ń pè yín lórúkọ yẹn ẹ̀yin náà ẹ̀yin náà ti ń wò mọ̀ pọ́ta Elédùà ní ẹ ti dọ̀tá Elédùmarè ìwọ tó bá ti ń dunnú níbi tán ti ń ta ẹ̀jẹ̀ ọmọnìkejì sílẹ̀ tó gbọ́ ni tó o ti ń ta nígbà tí ọkùnrin kan wà tó ta ẹ̀jẹ̀ àbúrò ẹ̀jẹ̀ ránṣẹ́kùnrin rẹ̀ sílẹ̀ mọ̀ nǹkan tọ́lọ́run fi ṣe nínú Bíbélì ni ó ní ẹ̀jẹ̀ ni tó o ta sílẹ̀ ó ń ké pe èmi Ọlọ́run pé torí náà ó fi àmì sí lórí pé wo wàá di alárìnkiri láyé ni ìran wọn làwọn Fúlàní yìí àwọn alárìnkiri ìran apààyàn ni wọ́n ẹ̀yin náà tẹ́ wá jẹ́ ọmọ olówó Yorùbá tó bá jẹ́ pé ọmọ olówó Yorùbá ní tẹ́ ẹ jẹ́ nínú Yorùbá obìn ibẹ̀ náà fi wẹ̀ yín aṣọ bẹ̀ lẹ́wọ̀ má tiẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ aṣọ torí oríṣiríṣi dìsánà ló ti wáyé ṣùgbọ́n omi ibẹ̀ ló ẹ̀jẹ̀ yẹn ló bí yín ilẹ̀ yẹn lẹ gbé tẹ àfi tó bá yẹ pé mi ò mọ èyí tí wọ́n bí sábrọ̀d o ṣùgbọ́n tó o ti mu omi orílẹ̀ ilẹ̀ Yorùbá ó wá fẹ́ tako ohun rere àwọn tó fẹ́ protest àwọn tó fẹ́ lọ fún rally yìí a ti pè yín gbogbo wa ní kókó a ti sọ wípé kò sí jà àwọn ò ń ṣe jàgídíjàgan ẹ mọ̀ ọmọ Yorùbá ò kì í ṣe jàgídíjàgan ìrọ̀rùn ni pé kán béèrè ẹ̀tọ́ ń gbé ẹ má pa wá mọ́ àṣe mọ́ ẹ jẹ́ ká dúró lọ́tọ̀ọ̀tọ̀ kì í ṣe tìjà ẹ̀yin wá ń dúró pé ẹ fẹ́ máa dí wọn lọ́nà ẹ fẹ́ máa dá wọn dúró bàbá mi mò ń bọ̀ o ẹ fẹ́ máa dá wọn dúró ẹ̀yin ni wọ́n wá ń lò tẹ inú yín ń dùn pé ẹ jẹ́ ìránṣẹ́ ẹkú ìránṣẹ́ agbanipa ilẹ̀ máa lòdì sí ẹ̀yin lẹ̀mí ẹ̀yin ni ilẹ̀ máa fi yín ṣètùtù ẹ̀yin actors actress wọ́n ní fake life lẹ́ ń live fake fake life ayé irọ́ lásán ayé irọ́ lẹ́yìn náà lẹ́ ń gbé kẹyẹ ṣe àwọn èèyàn lọ́nà ntẹ́ ẹ̀ jẹ́ kẹyẹ pè é fún àwọn èèyàn káyé bá àdẹ́lé rọrùn ní gbogbo wa ṣe ń pariwo káyé rọ gbogbo everybody wa lọ́rùn gẹ́gẹ́ bí bàbá wa kan ṣe sọ wọ́n ní ikú ń bọ́ ọmọ ọ̀rọ̀ Fúlàní wò wọ́n ti sọ ọmọ ará ìṣẹ̀ bí wọ́n ṣe jẹ́ gangan nìyẹn àwọn Fúlàní ni ikú ti ń bá ọmọ rìn tí ọmọ ò fura ikú ti ń bá ọmọ rìn àwọn ni apanimátì ìyọ̀dà àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ni ikú dẹ̀dẹ̀ ẹ̀gbò Fúlàní ni àwọn ni ẹ̀yin ṣì wá ń gbègbè ayé kòkàn yín ẹ ń ṣe múfì yín lọ ní dúró wò tán nígbà tí gbogbo ẹ̀ bá délẹ̀ tán erékeré lẹ ń fi ogun ṣe kò sí election 2023 tí gbọ́ rórin kọ lélẹ̀ yìí gbogbo ẹ̀yin olórin ń dúró de tán àwọn APC tún ti ń bọ̀ bàbá kí ló wà ńlẹ̀ Fúlàní ló wà ńlẹ̀ fún yín ti bọ́n tàdá ti bọ́ǹbù gbogbo ẹ̀yin tán chairman kí lọmọ rí fẹnu kó ilẹ̀ ẹnu gbẹ ẹnu yín tó gbẹ yẹn ọta ìbọn náà fẹ́ fi àwọn Fúlàní fẹ́ fi wẹ̀ tiẹ̀ wọ́n fẹ́ fi wẹ̀ tiẹ̀ fún yín tẹ́tẹ́ máa ní pé kí ọmọ ṣé wọ́n ti gbé dé wọ́n ti gbẹ́rù dé ẹrù owó kọ́ leléyìí o gbùù ó máa ṣe gbùà orí yín ló sì ń bọ̀ lé torí pé gbogbo ọmọ Odùduwà àwọn ò ní rí ibi gbogbo ọmọ Odùduwà tó dúró nídúró òtítọ́ àtòdodo tán ń jà tán fẹ́ sọ pé àwọn ò fẹ́ wàhálà ẹ̀ mọ́ ibi ò ní wọnú ilé wọn ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ bá ń dàgùn lábà tẹ́ ń retí káwọn olóṣèlú kan tún gbowó wá fún yín gbẹ̀gbẹ̀mù tó máa dé báyìí báyìí gbẹ̀mú Fúlàní ni gbẹ̀mú bọ́ǹbù gbẹ̀mú gbogbo àwọn àkàrà tán ti ṣe sílẹ̀ yẹn òun ló ń bọ̀ ṣùgbọ́n torí ìfẹ́ táwa ní sí ilẹ̀ Odùduwà gbogbo ọmọ Odùduwà àfẹ́ kíkó kẹ́yìn náà mọ̀bi tí ò dáa tó rà mọ̀ pé ẹ ti jẹ màálù jù ẹ ti jẹ bọ̀kọ̀tọ̀ jù ẹ ti jẹ súyà ẹ̀yin náà ni o ẹ rówó ra súyà ẹ rówó ra kílìṣí bẹ́ẹ̀ ni wọ́n náà máa ń rèpù wọ́n máa rèpù yín nígbà táwọn Fúlàní yẹn bá dé bá ìgbẹ̀mù tó ń bọ̀ nìyẹn wọ́n á rèpù yín wọ́n á kíyan rìn sí yín nídìí rí bọ́n ṣe ọmọbìnrin yẹn ṣé ayé nìyẹn
wọn kàn máa kíyan ni ẹni kankan fi gi màálù kàn máa ti bọ ìdí èèyàn ìdí obìnrin lọ àwọn tó ń bọ̀ wá fún yín nìyẹn gbogbo tẹ́ fi ń ṣakọ́ tẹ́ fi ń ṣe kinní kan yẹn wọ́n wá gateman tẹ́ gbà sínú ilé gateman Fúlàní òun ló máa kọ́kọ́ wá béèrè aláwọ̀ ó ṣojú àwa níjọ́sìn ni gateman tẹ́ gbà sínú ẹ̀ pé Aboki Usman tó yàn pé hey madam make sure you are at the gate o and yes madam Aboki yẹn ló máa kọ́ bóyin dáadáa Aboki yẹn ló máa kọ́kọ́ lò yín tó máa rèpù yín kò ń ṣe nìkan wọ́n wá pé àwọn tíìmù wọ́n ti wá ṣe yẹn nìkan bá ríbi tí Fúlàní ti ń kun èèyàn Ọlọ́run ní jẹ́ kí n rírú ẹ̀ mọ́ kò ní ṣojú yín ẹ má dúró wò ẹ̀yin onítíátà ẹ̀yin olóore bàbá Bello ọ̀gá Bello ẹ mà ti ń súnmọ́ ẹ mà ti ń dàgbà bàbá Jídé Kòsọ́kọ́ àgbà ti dé gbogbo ẹ̀yin bàbá ń tà lánìyàn àgbà ti dé tẹ́ ẹ̀ bá dìde fún Odùduwà pé Odùduwà tiwantiwa ní báyìí ó ilẹ̀ wọ̀ gbọ́dọ̀ parun kẹ́ ẹ̀ dìde báyìí a jẹ́ pé ó ti tán fún yín gbogbo ẹ̀yin olórí ẹ̀yin ni mo fẹ́ sọ last ẹ̀yin mídíà tẹ́ ẹ̀ ń darí mídíà èmi máa ń sọ ẹ finú kan ṣe ń tà ń ṣe yìí o gbogbo ìwọ tó ń jà fún ara ẹ ó mọ́ra rẹ o tó jẹ́ wípé bó ṣe máa wọ́n tẹ̀ ní wọ́n ti ń fi owó bẹ ẹ̀yin kan wò wọ́n náà ti ń fowó bẹ ẹ̀yin kan wò ẹ gbọ́ ká tó máa pariwo yín síta torí bàbá Ìbà Gani Adams náà ló sọ pé gbogbo ẹni tí ò bá ti ṣòdodo ká máa dárúkọ yín o bó bá jẹ́ àwọn náà ní tá a bá fi confam báyìí pé àwọn bàbá náà wọ́n ti ń ṣe báyìí ẹ wà ní lọ́wọ́ tá a wà báyìí ṣe bí inú mi fọ́n ní ifá mọ́ ṣòtítọ́ mọ́ ṣòdodo ọmọ Ọlọ́run náà ó yẹ kó máa ṣòtítọ́ àtòdodo mùsùlùmí náà ó yẹ kó máa ṣòtítọ́ àtòdodo àní parọ́ fúnra wa báyìí torí ilẹ̀ òmìnira tá a fẹ́ gbà ilẹ̀ òdodo ló gbúdọ̀ jẹ́ ibi tí ìbẹ̀rù Olódùmarè tó ti máa ṣe gbogbo nǹkan gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń jáde káàkiri síta tá a bá fi gbọ́ wípé a lè ṣe nǹkan kan fún yín ṣùgbọ́n a máa fà yín lé ìdájọ́ ẹnìkan ìdájọ́ ẹ̀rù jẹ̀jẹ̀ Ọlọ́run a máa fà yín lé yín lọ́wọ́ ká tó fà yín lé lọ́yún gan ní dúró wò ó wọ́n náà ti ń gbowó ìka yín mọ́lé ẹ̀yin náà ti ń ṣolóṣèlú ẹ ti ń dúró lábẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ mọ́ ẹ̀ lè pariwo mọ́ síta a ti ń yọgọ́ o ṣùgbọ́n à ń ṣèwádìí lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin media houses ṣùgbọ́n mo jẹ́rìí níbi táwa wà yìí Odùduwà ní freedom wọ́n ní wọ́n ń gbowó fáwọn kan ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí wọ́n gbowó fún Odùduwà TV o torí a ti ń gbọ́ táwọn kan sọ wípé gbogbo wọn ní ṣe bí àánówó sọpọ́ọ̀tì torí àwọn tó yẹ kó máa dìde kán máa jà fún wa wọ́n ní ká gbowó lẹ̀ fáwọn kán lè jà fún wa torí pé àwọn ń gbọ́ pé wọ́n ń gbowó fún wa o pé à ń rówó gbà lọ́wọ́ àwọn kan gbowó fún Odùduwà o ọ̀rọ̀ jẹ lógún tán fi $1 $2 $3 gbogbo ẹni tó dẹ̀ wà lórí platform ló ń rí gbogbo bá a ṣe ń tẹ sílẹ̀ $10 $1 ẹlòmíà rí pé gbogbo owó ilé ayé la ti gbà tán kò rí bẹ́ẹ̀ o ẹni tó bá ní ọkàn láti ṣe kó fún wa ní iye tó bá ní náà ni a sì fàdúrà lé lórí kọ́lọ́run bá wa jà á ṣùgbọ́n gbogbo ẹ̀yin mídíà tá a bá gbọ́ pé ẹ gba owó lọ́wọ́ olóṣèlú lóòótọ́ ni ò jẹ́ ká ẹ lè ṣòdodo mọ́ tọ́rọ̀ yín ti ń yí padà hàn lè béèrè ọ̀rọ̀ yín ti ń yí padà ẹ ti ń lo style ṣe kinní yín sìn yí o ẹ ti ń fi style ṣe ẹ̀ pariwo mọ́ o ẹ ti ń lo style díẹ̀díẹ̀ o ẹ ti ń yàbàrá o ìdájọ́ ń bọ̀ ó ń bọ̀ ó gbẹ̀mù ó ń bọ̀ kò sẹ́ni tó lè gbin èbù ìkà kó má jẹ nínú ẹ̀ kò sẹ́ni tó lè dalẹ̀ kó má ba ilẹ̀ lọ ṣùgbọ́n èmi fẹ́ rọ gbogbo yín gbogbo tá a jọ gbé dání ẹ jẹ́ ká fi òtítọ́ ṣe ẹ jẹ́ ká ṣe ní inú kan ẹ jẹ́ ká wo ti ìrora ẹ jẹ́ ká wo ti ẹkún ẹ jẹ́ ká wo ti ìyà tí àwọn èèyàn wa ń jẹ ẹ jẹ́ ká wo títí àìríṣe àìríjẹ ẹ jẹ́ ká wo ti àwọn èèyàn tó wà nínú ewu lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yin leaders YWC èmi ò mọ tẹ́ ń dùn o ẹ má dupò mo tún ń kìlọ̀ máa ń gbára wa nímọ̀ràn ni gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹ má dùn nǹkan kan báyìí o ẹ jẹ́ ká wo ayé àwọn èèyàn tó wà nínú ewu báyìí ká wo ayé wọn ká wá ṣera wa ní ọ̀kan ẹ jẹ́ kí gbogbo wa ṣera wa ní ọ̀kan a ní láti tó
50 million ká tó gba ìlú wa tọ́lọ́run bá ti rí i pé a ṣera wa ní ọ̀kan inú wa mọ́ in tá à ń gbà yìí ó máa ṣeéṣe fún wa ẹ jẹ́ kí inú wa mọ́ síra wa ẹ jẹ́ kí inú wa mọ́ síra wa ọmọdé gbọ́n àgbà gbọ́n náà la fi dálẹ̀ Ifẹ̀ ẹ má wo ẹnìkan pé ẹnìkan ṣẹ̀dé ni ẹnìkan ló pẹ́ dé ẹnìkan lọ́mọ ẹ̀yìn èmi ni mo kọ́ bẹ̀rẹ̀ èmi ni mo wà láàrin èmi ni ẹlẹ́dàá ló ń san fún yàn ẹlẹ́dàá ló ń fi ṣe oníkálukú san fún yàn ó máa san fún gbogbo yín kí ló dé tẹ̀ ń retí èrè èèyàn èrè tó máa tán kí ló dé tẹ̀ ń retí ipò tẹ́ máa bá tẹ́ máa fi sílẹ̀ ẹ̀yin ò ṣe gbà kí ẹlẹ́dàá gangan kó san fún yín kẹ́ ẹ fi tọkàntọkàn yín kẹ́ ẹ fi jà á ìgbà yìí gan lẹ́yìn gan máa rí wípé òtítọ́ ló pé irọ́ lè lọ fógún ọdún o ṣùgbọ́n ọjọ́ tí òtítọ́ bá dé báyìí tí ìmọ́lẹ̀ bá dé bá òkùnkùn báyìí kedere ni o ìtìjú sì ní fẹ́ni tó bá wà ní òkùnkùn ìtìjú ni fún gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ òkùnkùn ìgbà yẹn báyìí èèyàn ò ní lè fojú pamọ́ àwọn àní lágbájá ẹ̀tọ́ ifun you àti wọ́n náà àṣeyà lágbájá náà àṣàwọn náà ti ṣe kinní àṣepọ̀dá wa náà ṣe kinní kan ìtìjú yẹn wá ti pọ̀ jù ṣùgbọ́n bẹ́tà ká dúró nínú òdodo ká dúró nínú ìmọ́lẹ̀ kó bàa lè yẹ wá kalẹ̀ ibi ni mo fẹ́.